tó bá ti kú bí méjì ló yẹ ká ti sọ ọ̀dà ọlọ́run ṣe ràn wọ́n. Alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in, amma ba'du. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo pé kí n dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ ìyá wa tí wọ́n mójútó àwọn classes tá a ṣe wọn kò bá wa san wọ́n ẹ̀sìn dáadáa wọn kò fi sínú mizan hasanat wọn láyé àti lọ́kẹ́ wọn. Sometimes tí àwọn èèyàn bá complain àti ráwọn one or two people tí wọ́n complain nípa àwọn dárúsùn látàrí báyà housekeep behind the scene àwọn èèyàn mi lo strength tó pọ̀ láti make it happen, so kì í ṣe pé bóyá fọ́ọ̀tì wọn àbí nǹkan kan láti make it fọ́ọ̀tì bàmí ò lè jẹ network bàmí ò lè jẹ so over time èèyàn mọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ náà ni pé yóò máa improve sí inshallah. Nígbà kan kọ́bílà corona mi rò pé live stream pọ̀ gan-an ní náà Durus mi rò pọ̀ tó bẹ́ẹ̀ live stream before corona. Tẹ́ bá dé wọ àwọn classes tí wọ́n ṣe ń gbà yẹn àtàwọn classes ìsìn ẹ rí i pé improvement ti bá ọ̀nà tí wọ́n gbà live stream àwọn lectures gan tó ṣe pé over time èèyàn máa improve náà. Then Ànábì sallallahu alaihi wasallam ad-dallu ala al-khairi kafa'ilihi, ẹni tó bá tọ́ka dáadáa kẹ́bí ẹni tó ṣe náà. Nígbà míì àwọn iṣẹ́ táwọn èèyàn ń ṣe record nǹkankan ṣe send link tọ́lọ́mọ ní ká nìyẹn dá lórí ẹ̀ nǹkan tẹ́ àwọn tá à ń ṣe à ń gbà lọ́dá àwọn ọgbà wala yanqusu min ujurina shay'an ila aina balagha àṣìtọ́. So ó mi pé kí ẹ kàn fi dúpẹ́ ọ̀dọ̀ ọlọ́run wà pé ọlọ́run ṣe ní ọ̀run pé ká lè máa ṣe bẹ́ẹ̀. So ká lè mọ́ àwọn grateful sí ọlọ́run ọba subhanahu wa ta'ala lórí pé kò náà lè kó ṣe lánàá fún wa láti lè lo gbogbo àwọn àsáyìn tá à ń lò láyé sí kódà débi complain táwọn complain torí pé ọlọ́run fún wa láwọn àsáyìn yìí náà. Ẹ jọ̀ọ́ ẹ sọ fún ọkọ ọmọ tó ń sunkún account disturb class wọn kì í consider rẹ̀. Àdúgbò fún ọlọ́run ọba ní ọ̀sẹ̀ tó lọ sọ̀rọ̀ nípa الصبر والشكر. الإمام ابن القيم رحمه الله wọ́n ti ṣàlàyé fún wa nípa àwọn abala láti rí pé ṣé àwọn ṣàkíyò ní ọ̀gá àwọn sọ̀rọ̀. Àwọn akọ́kọ́ lo abala àwọn àhárẹ̀ ìfìtàwọ̀ ọ̀sẹ̀ ìdí tí wọ́n máa ń lò láti sọ ìgbé à ní àbálò ẹ̀yọ́ wà jẹ́ náà onímọ̀ olóògbé ọ̀rọ̀ ọ̀tọ̀rọ̀ ní ayé àní òyìnbẹ̀. Ọ̀rọ̀ àhádìsì tọ́ ìfìlẹ̀ wọn bí àdìsì sọ pé Abdurrahman bin Auf yóò rà pé wà jẹ́ náà ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àdìsì yẹ pé kò correct ká ní opinion bẹ́ẹ̀. Àmọ́ àlùmọ́ mi nà kọ́ ìlú tí wọ́n á pè àkíyèsí mi. Wọ́n á ní òkè tábà ní kò correct bí àwọn àhádìsì. Ǹjẹ́ ẹni tí àwọn àhádìsì ń tọ́ka sí sáàrádìsì mi tó tọ́ka sí wípé aláìní yóò gbà wájú ẹni tó ní lálùkìyámà. Ká má lo ọ̀rọ̀ sọ́bùrù alá ìtìláàkì
والشكر على إطلاقه قبل على تخصيص الغنى والفقر إما بيوا على تخصيص الغنى káfi sọ pé olówó àtẹ̀ntí ò ní àtàláìní káfi sọ̀rọ̀ nípa ẹni tó lówó àtẹ̀ntí ò ní káfi ṣe takhsis al-ghina tó bá bí gbogbo wa báyìí ní ìsìn pẹ̀lú mas'ala tá a fẹ́ sọ yìí pé nínú ká lówó ká fi sílọ́n àbí ká jálá ẹ̀mí ká ṣe sùúrù ká tún fi sílọ́n èwo la fẹ́ ta lọ̀rọ̀ yìí ti yé ta ni mas'ala yìí ti yé èwo ni à ń sọ pé lọ́la jù táwọn kí hàn kí ẹ ò jẹ́yàn gá ó sì wà jẹ́ náà ó sì rí ọlọ́run bá sì kó má ṣe rárá níbi ìyà tó jẹ́ àbí kí èèyàn ní ọ̀rọ̀ ó sì má ba ìdúró ṣinṣin èèyàn jẹ́ èwo lèèyàn lè choose jù kí èèyàn ní ọ̀rọ̀ al-ghina ma'a shukr ẹjọ́ ẹ jẹ́ ká contextualize dáadáa ẹ jẹ́ ká gbé sí context tí ó ti yé wa kì í ṣe ká kàn máa kàwé al-ghina ma'a shukr ẹni tó ní ọ̀rọ̀ ok Al-Imam Ibn Qayyim jẹ́ kó yé wa pé kò sí kankan tó lọ́lá lórí ìkanu méjèèjì ìnìbà but nǹkan kan ní nǹkan fi máa ń lọ́lá jù nǹkan lọ wípé condition ẹni kọ̀ọ̀kan wa ní ìdábàwò tó yẹ kéèyàn rílì mú wọn sọ pé kákọ́kọ́ àádánù náà kákọ́kọ́ àádánù náà wípé tó bá lówó kò ní wà lìjẹ́ náà kákọ́kọ́ àádánù pé àṣẹ́ni kátún àádánù wípé torí pé lówó ni ó ṣe àlìjẹ́nà rẹ̀ ò ṣe ní tóbi àbí òun aláìní bẹ́tà rẹ̀ kátún àádánù Ibn Qayyim wá ní ṣáà lè rí ààyè dànù ṣá pé aláìní táwọn méjì wájọ ṣe dáadáa bákan náà aláìní ó kò rí ẹ̀ntọ́ ní ṣe ìdí mọ̀ sọ́yẹ́ sóyẹ́ mẹ́rin ká ní olówó ṣe tó yẹ kó ṣe aláìní náà ṣe tó yẹ kó ṣe aláìní lọ́gá olówó ṣe gan-an tó borí aláìní táwọn méjì bá jọ wà but wọ́n ti explain masala ìsáájú bàtán discuss ọ̀rọ̀ méjèèjì náà tẹ́lẹ̀ wọ́n á lo hadithu tí Ànábì sallallahu alaihi wasallam sọ pé حديث I think أبو ذر الغفاري رضي الله عنه ذهب أهل الدثور بالوجود حديث من أبو ذر الغفاري تحقق ذهب أهل الدثور بالوجود يصلون كما نصلي ويصومون كما نصوم ويتصدقون بفضول أموالهم. حديث النبي explain pé ẹni tí ò ní yóò padà lọ́la jẹ́ lórí lọ. Dhahaba ahlu duthur bil wujud. Àwọn ẹni láyé ni wọ́n bá Nabi sallallahu alaihi wasallam. Hadith Abu Hurairah radhiyallahu anhu. Abu Dharr náà ní èwo ní wà ìtàbùdá tálùbà Muslim alhamdulillahi rabbil alamin. Ìgbà míì àwọn riwayat ti yẹn wọ́n kàn máa ń nọ́ọ̀kì ara wọn káàkiri ṣẹ́gẹ́tì ẹ̀ so especially tí sàbí wá ti pé bí mẹ́ta lórí ẹ̀ àfikẹ́ rọ́jà rẹ̀ kẹ́rin bá lè ṣe tẹ̀bí yìí alfáàdù ẹni kọ̀ọ̀kan wọn tó ń bá ṣe dáadáa fún wọn hàn. ṣùkọ́ masha wọ́n ní dhahaba ahlu duthur bil wujud àwọn olówó máa ti gbà ládàá lọ. Yusalluna kama nusalli àwọn náà kí wọn dáadáa sí kí wọn wa yasumuna kama nasum ọ̀dà láì àwọn ibẹ̀ yẹn wọ́n gbáwẹ̀ báwa náà sí gbáwẹ̀ kàmá wa yatasaddaquna bi fuduli amwali kí lágbára tí wọ́n ká
wọ́n ń ṣe sọ́dákọ̀ àwọn lágbára rẹ̀. Ok, sọ́dákọ̀ tí wọ́n ń ṣe táwọn lágbára rẹ̀ yìí, èyí tí wọ́n sọ ní pé àwa náà bá ṣe Ọlọ́run jẹ́ kí n rí kí ní ìṣàlàyé. Ó ń yé mi lẹ́yìn ọ̀kan, ẹ̀rù àti ṣàlàyé tí ó fi yé wa gẹ́gẹ́ bí mo ṣe rò pé yé mi nígbà ṣe máa lè rí ìṣàlàyé Ọlọ́run kó ràn mí lọ́wọ́ lórí ẹ̀. Yes, kàmọ́ ẹ̀ ó kọ́kọ́ ṣó nǹkan kan, àwọn olówó yìí náà ń ṣe ìbàdàt. Ó mì pé a ti kọ́kọ́ yọ gbogbo ẹni tó ní qusuru fil wajibat aw waqa'a fil muharramat, àkọ́kọ́ yọ àwọn sẹ́gbẹ̀ẹ́. Ẹni tó jẹ́ pé òun dìbì àwọn muharramat, àkọ́kọ́ yọ àwọn sẹ́gbẹ̀ẹ́, kò sínú réèsì yẹn. Réèsì pé a fẹ́ ṣáájú. Hadith yìí fi hàn wípé a lè compete níbi ìkan dáadáa. Tá bá rí pé nìkan máa ń yan náfìlà, a lè má fi ilẹ̀ pé èmi náà máa yan náfìlà yìí. Èmi náà máa yan náfìlà yìí. Èrè rẹ̀ ni wasari'u ila maghfiratin min rabbikum wa jannatin arduha as-samawati wal ardu u'iddat lil muttaqin. Wasari'u wa fi dhalika falyatanafasil mutanafisun. Ọlọ́run yìí àwọn iṣẹ́ dáadáa àtàwọn iṣẹ́ táwọn onígbàgbọ́ òdodo ṣe. Fi dhalika, irú eléyìí o, falyatanafasil mutanafisun. Gbogbo ẹ̀ tó bá fẹ́ ṣe ìdíje, tó bá fẹ́ ṣe pé èmi náà rí nǹkan ṣe, ibi tẹ́tì mọ̀ ṣe nìyẹn. So kò burú, Ànábì ní la hasada illa fisnatayn. Kò sí pé kí mi náà sì wá rí, kì í ṣe hasadi máa na hasadi ẹni gan gbà lérò, di máa na tamanni zawadu ni'ma rárá. Al-ghibta ni wípé kí mi náà sì rí kí ní ṣe, la hasada illa fisnatayn. Ọlọ́run sì sàánú ẹni náà kì í rí kí ní ṣe. Kò sí àyàfi níbi méjì. Rajulun atahu Allahu al-ilm, ẹni tó lọ́n fún nímọ̀ tí sì náà sójú ọ̀nà Ọlọ́run, kí sì máa wù yẹn náà gbọ́ Ọlọ́run, èmi náà lọ́ Ọlọ́run, kò burú ní ẹ̀bá níbẹ̀. Tẹ́yìn ò bá ní tamanni zawali an-ni'ma pé àkókò lọ́wọ́ rẹ̀, kó sì jẹ́ mi mo wà bẹ́ẹ̀ rárá, kọ́lọ̀ fún mi náà olóṣè déédéé ọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam, wasalli ala Ibrahim, wasalli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim. Ó fi irú tí wọ́n fún Ibrahim náà, ó náà fi tọrọ. Ìgbẹ́ wo ṣe fún Nabi Ibrahim kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim fil alamina innaka hamidun majid. Irú tó ṣe fún ṣe fún mi náà. So yẹ́ rí orí lára èèyàn, ẹni Ọlọ́run ṣe orí fún mi náà. Ẹ wo Sulaiman alayhi salam. Bàtú Sulaiman dé, ìmọ̀ pàṣẹ fún àwọn ẹyẹ, àlùjànnú, oríṣiríṣi àwọn ẹ̀dá. Sulaiman wọn pàṣẹ fún ọlá ni, kí ẹ̀ jókòó lórí ọlá, kò lè pàṣẹ rẹ̀ ọlá ńláńlá ní Ọlọ́run Sulaiman. Àmọ́ níjọ́ kan, alqallahu surata Sulaiman ala ahadi jinn. Ìkan nínú àwọn àlùjànnú, Ọlọ́run gbé àwọ̀ Sulaiman sí lára. Orí àwọ̀ Sulaiman yìí tán pa àwọn kan ní orí òkà Sulaiman kan Ọlọ́run. Ó sá jọ Sulaiman lórí àga Sulaiman. Lórí àga Sulaiman. Sulaiman bá dé, wọn bá dá Sulaiman wọn pé ọba rèé, ọba ló ti jókòó yìí, ẹmú wá jíà. Àmọ́gbà tí Ọlọ́run dá ọlá yẹn padà fún Nabi Sulaiman alayhi salatu wassalam, ó bẹ Ọlọ́run bá pé Ọlọ́run fún mi ní ọlá kan tí ò ní tọ́ sẹ́nì kankan mọ́. Ṣàkóyà lè fọ́lá rẹ̀, ìyẹn lè nírú ẹ̀ tẹ́lẹ̀ ní Ọlọ́run fún ẹnìkan lọ́lá kan kó tó fẹ́ lómi náà nírú ẹ̀ bómi, àbí? So Ọlọ́run ó ní tí ò ní tẹ́nì kankan ò ní tọ́ sí mọ́. Ó ní qala rabbi ighfirli. Sulaiman sọ fọ́lọ́run ọba. Ó ní walaqad fattanna Sulaimana wa alqayna ala kursiyyihi jasada thumma anab. Ṣé Ànábì Sulaiman ṣó dẹ́ṣẹ̀ ni? Kò dẹ́ṣẹ̀ torí ma'sum. Àmọ́ ṣó ní nǹkan kan tọ́lọ́run bá fi ṣe bẹ́ẹ̀ fún ìtàn pọ̀ táwọn mufassirun sọ, àwọn àrẹ̀kọ́
àwọn kan nígbà tí Balikisi dé Balikisi gba ọkàn Suleiman gan Ọlọ́run sì fẹ́ kẹ́ni ó sì fẹ́ fún Ibrahim náà alayhi salatu wassalam ẹnìkan wà tí wàá gba ọkàn ẹrú mi ìfẹ́ tèmi àti ẹ̀ ń ṣe à kò ní kakún mọ́ ó fẹ́ kírun yóò pẹ́ ní mọ́sáàsì Ọlọ́run fìtínà rẹ̀ nígbà gbogbo kí ni ẹ rẹ̀ tó wá pé ṣẹgbọ́n kan tí Ibrahim jẹ́ sọ ó ní Ọlọ́run bá ò fẹ́ràn ọkàn kan rí kí nǹkan míì wá máa ná za àìfẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ àbíkọ́ lọ́n fìtínà yẹn pẹ̀lú tẹ̀ yẹn ẹ jẹ́ ká gbé sí contest tèèyàn ká tó gbé walillahi mathalul a'la mo sì bẹ́ẹ̀ lọ́n tá a bá gbọ́ yé it will really assist our servitude òbòdì àwa yóò lọ sókè Ọlọ́run fẹ́ràn ẹ̀mí kan rí ẹ̀mí mo fẹ́ràn rẹ̀ èmi àti ẹjọ́ ń ṣe àǹkankan ó jí láàárọ̀ ó ṣàtúkà ó ṣe kí ní kò wọ́n rántí mi ìrántí èmi náà rántí rẹ̀ Ọlọ́run náà fẹ́ràn ìwọ náà fẹ́ràn rẹ̀ Ọlọ́run wá jẹ́ gbọ̀n ní ìwọ jẹ́ fàkír ìwọ gẹ́gẹ́ ló ní ìdí mo fẹ́ràn bó ṣe ń rántí mi wọ́n ní tẹ́mi èèyàn bá wọ́n bóyá mọ́tò lèèyàn rà tí wọ́n tó wá sọ ẹ̀yìn tí wọ́n yàn dùn wá tẹ́lẹ̀ yóò wá láǹgbé mọ́tò kiri Ọlọ́run fìtínà rẹ̀ pẹ̀lú mọ́tò gbé mọ́tò sílẹ̀ àwọn arúnṣe kiri gba mọ́tò lọ́wọ́ ẹ̀ Ọlọ́run fẹ́ because ìbànújẹ́ wà náà tí wọ́n rán ìyàwó yẹn ti kà ń parẹ̀ rí àmọ́ sọ fún wa rí ìbànújẹ́ wà náà tí wọ́n dá ìmí padà lọ́sọ́dọ̀ Ọlọ́run ẹ̀rí nínú ayé àtàkà ìbànújẹ́ gbà mí àwọn fìtínà ẹ̀mí ẹni tó bá ti nígbàgbọ́ tẹ́lẹ̀ oníbò míì tí ó sá lọ ó ti mọ̀ pé kò sẹ́ni tí wọ́n bá yẹn gbọ́ ìbànújẹ́ truly tó dàbí Ọlọ́run kò sí ṣé mo pé gbogbo èèyàn lẹ́lẹ́ máa ń fi tí gbòyìn lọ ẹ̀tùn mọ́ ó lè jẹ́ pé yóò wà concern highly concerned but else you need reservation lọ́pọ̀ ẹgbẹ́ ìjọba tó wà concerned tó bá ń gbé yàtọ̀ mí náà ní ẹlẹ́mọ̀ níbẹ̀ ẹ̀yin náà ní problem yìí sọ because nígbà míì kìí ṣe ẹni tí ó lè gbé wàhálà tó bá wa kú la need ẹni tó lè bá wa share pain la need ìmọ̀ wíwé wa àdámẹ̀mí wa a nífẹ̀ẹ́ sẹ́ tó truly sincerely care tó ó lè bá wa share pain ọ̀la ọmọ wọ̀rí because ìfẹ́ yá jù gbogbo tó ti ń lọ ọ̀rọ̀ tó ṣàánú tí ẹ bá fẹ́ wọ́n successful in anything bí ẹ bá mú lẹ́yìn ọ̀rọ̀ ìmọ̀kan yìí ta lò wípé kéèyàn ní right information and required effort lèèyàn fi wọ́n sórí right information ìyẹn náà yára pàtì because tá a bá ń ká sọ yóò tó fẹ́ right information yẹn ò ní Ọlọ́run bá torí rẹ̀ gbogbo olú àwọn fàtà bá wọ́n tá right information Ọlọ́run àti òkè ẹ sáà máa bẹ̀rẹ̀ lọ fún right information kẹ́ni the right one information tó correct ẹ sáà máa bẹ̀rẹ̀ lọ èyí ló ṣe ọ́ tọ́lú sọ́kè gbogbo Ọlọ́run fi kíra ẹ̀ látòkè tó tún fi explain lókun èyí ló ṣe ọ́ tọ́lú sọ́kè ìyẹn náà dẹ̀ níyì kí ni ìdí tó fi dé yẹn láyé méjì lórí náà padà sí ìtọ́lọ́run dámọ́ mọ́nìyàn aláyá aláwọ̀ àkọlọ́pọ̀ ọwọ́ lọ́pọ̀ kọ̀bí ìyẹn náà níbi òun náà níbi tọ́lọ́run tó fi dá wa bẹ́ẹ̀ ó fi dá ọmọ ènìyàn pé because Ọlọ́run fẹ́ nínú ìrọ́dà rẹ̀ àṣẹ̀ríyà ó fẹ́ ká máa padà wá bá wọn every time ká má lè dá nǹkan kan ṣe àǹkáwọ́ kò dá wa lẹ́ tó lè dá nǹkan ṣe torí ẹ̀dẹ̀ bá fẹ́ mọ̀ true nature of human bọ́mọ nìyẹn ṣe rí àwọn ọmọ kéékèèké ní kẹ́ study gbà táwa dàgbà a lè ṣe kìíní ní ìyàwó mi lọ́wọ́ ẹ̀ tó ní mo rò pé ìyẹn náà tún ní another reason gbà táwa dàgbà a lè dáàbòbò àìmọye nǹkan tó yẹ pé tí wọ́n ṣe ọ́rọ̀ ní àwa lè hide ọmọdé ò lè hide the true nature ọmọ nìyẹn ni làkàyè la fi hide the nature wa làkàyè la fi hide ẹ̀ pé ìgbọ̀dọ̀ sólè ìgbọ̀dọ̀ jẹ́lẹ̀ làkàyè la fi hide ẹ̀ true nature yẹn yín sì ń dà wá láàmú tá a bá fún ìyá ṣe bẹ́ẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn sisters wà ní ọkọ̀ tó yẹ kó tó máa ráyè tí wọ́n fi ṣeré pa yóò ṣeré pa tí wọ́n yẹ pé ní ẹmọbìnrin o àgbàlagbà tó ti dàgbà gidi gan ẹ rí i pé tẹ́nìkan bá náwó yín pa sí oní ìsọ̀rọ̀ pé èmi kẹ̀ kíní kan ní tiẹ̀ láìkẹ̀ tí wọ́n rí pé ilẹ̀kùn tí ò sí hàn bẹ́ẹ̀ yóò ṣe aláyè rí pa tẹ̀bá wà observant dàdẹ̀ kọ̀ọ̀rọ̀ yọjú ẹ̀ lẹ́sà lọ sí pé nature rẹ̀ tí ìjágbá rẹ̀ ń bò mọ́lẹ̀ yẹn òun ń try láti ló jáde ẹ̀ tó bá rí ṣe ọmọ wà fọ̀fín nǹkan tán bá rí ṣe ráhùn lọ́gbà tí máa ń gbá bọ́ọ̀lù tí rí
yóò bára jẹ́ ọmọ rẹ̀ gbé àwọn gé lórí fídì tó gé tọmọ rẹ̀ bá gé tó yẹ kó fún ní kò pé ọ̀gbádùn rẹ̀ ọmọ gé mi òun gan gbádùn ẹ̀ kọjá bẹ́ẹ̀ pé kó gé o so many things ìtí wọn rà sọ yẹn so many things about it so many things so many ọlọ́run ọba ó ní àwọn sábì òṣèké pretend pé èyí tí làkàyè bá wa yọkù pé èèyàn gbọ́dọ̀ sílé tẹ́lẹ̀ bá wúyàn ṣètọ́ náà lè lo bẹ̀ fún yàn òun nìkan àmọ́ true nature èèyàn tẹ́ẹ̀ bá jẹ́ orí lò àfi tó bá jẹ́ pé fi haram lò kù tẹ́ẹ̀ bá jẹ́ orí true nature rẹ̀ lò kò ní ẹ lè mọ̀ you can't know him tí máa ń bá yàn ṣe mọ́ fẹ́ mọ̀ àníọ́ orúgbó tó ṣe yìí fíìmù ní wà yìí so mo jẹ́ nìkan tó fẹ́ràn nǹkan báyìí mo jẹ́ nìkan tí ò fẹ́ràn nǹkan báyìí mo jẹ́ nìkan tí mo sọ báyìí mo jẹ́ nìkan tí mo ṣe báyìí òun gan ló máa ń easy láti correct pé eléyìí ẹ̀mí ẹ̀ kàn fẹ́ ni kò dáa ṣe mọ̀ àìmọye tafsiru Kùránì tẹ́bítẹ́ bá fẹ́ ṣe àrùn àwọn tó ti jiná lẹ́ti lè ṣe ẹ̀rẹ́ tó àyà fún wọn pé ẹ wá ń tó nǹkan yìí ìkan mí lọ́wọ́ tó gbáyé sí so true information táwa need láti wà successful òun ni ihdina siratal mustaqim ẹlẹ́ẹ̀kejì ní require effort ibi tá a ti wá lọ gangan ni wípé Olúwa ọba dẹ́dà tó bá fẹ́ràn ẹ̀mí kan tọ́lọ́run bá fẹ́ràn ìjọsìn kan téèyàn ń ṣe tí nǹkan mi kò sí níbi tọ́mọ ẹ̀mí wá fọ́ nìdí ẹ wo relationship èèyàn àti Ọlọ́run bó ṣe smooth tó kéèyàn kan owó lè san lásán ó lè affect ẹ̀ díẹ̀ èèyàn ti jẹ́ owó lé ti pẹ́ ó kàn wá rówó lé san kan ráì ìṣẹ̀ pé jí ní bí sì ti ń fi ìbànújẹ́ sọ fún Allah pé owó lé mi lọ́dọọdún yìí àtijọ́ gbé ní oní òtò wá jí mi kí lọ lásán bá lọ́la sí ìrùn ló jí mi fún ní àbó owó mi ò mọ̀ ṣe ọmọ pọ́sílù lọ́dọọdún kẹlẹ̀ kó wá pé bàbá Sálíù wọ́n ti pè rán ẹlẹ́kejì ó ní ọ̀hún tó lè jí tẹ́ pé ó kẹsà sówó ló fẹ́ sìn mí ni àbíwọ́ àwọn jí mi fún mi ìmọ̀ ẹwọ ẹ̀mí ẹ̀ bí ó ṣe ti máa jí sáájú pé kí náà lọ́dún tó dé ẹwọ bẹ́ẹ̀ mi ó ṣe ti máa jí sáájú pé ó fẹ́ dé tó bá rówó lé ẹ̀sán bẹ́ẹ̀ ni ẹ ṣe wá rí yẹn o Ọlọ́run ló mọ ìgbà tí ó máa rántí Ọlọ́run tó wá pẹ́ mi tí ìmánì bẹ́ẹ̀ wọ́n ló jẹ́ pé gbogbo tá a bá ti ń sọ ẹ kọ́kọ́ mọ̀ consider pé ìmánì ni kí la máa ń pè náà like the bedrock ẹ o ìmánì tí ó bá ti sí ìmánì gbogbo yòókù òdo ni gbogbo tó kí ẹ ṣe láyé ìbàjẹ́ níwọ̀ tí ó bá ti sí ìmánì yarfa illahu alladhina amanu minkum walladhina utul ilma daraja utul ilma ma'al imani ni o gbogbo utul ilma láìsí ìmánì bẹ́ẹ̀ òfò àti òfò Ọlọ́run máa gba ìmánì lọ́wọ́ wa Ọlọ́run máa jẹ́ ká ìmọ̀ tí ó affect ìmánì wa Ọlọ́run máa jẹ́ ká mọ̀ jẹ́ ìyà olódo àlìjánnà ní tó wáyé pé máa yíwá affect wa gbogbo àìmọ̀ kan tí ó affect ìmánì wa Ọlọ́run mú kó lẹ́mìí wa ìmánì wa nìkan gbọdọ̀ ṣe gbogbo ìrìn tó rẹ̀ kọ́ ò lè kó bèbè gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ kà fúnra yín ìmánì ni because àwọn sàhábà wà lórí position kan wọn ò ní irú ìran àwọn ìmọ̀ kan táwọn kọ́lé ní wọ́n sì wà jẹ́nà tó jù tí wá lọ so gbàgbé ọ̀rọ̀ pé ká máa fi máa ṣe exercise èmi ò sí rú mọ́ báyìí so number one ní sáà ti rí tí ó mú àwà jẹ́nà ká máa ṣe exercise yẹn kò sí problem a lè ṣe exercise yòókù yẹn ìgbà wo ni kí ní ká máa rí báyìí kí ní ká máa exercise làwọn yẹn riyadatul aql kí ni àkọ́kọ́ need ọlọ́ba kí àwọn fún aládìsí ọlọ́jọ́ muhimmati ńlá ni àwọn fún aládìsí ń kọ́ wa muhimmati ńlá nínú aṣáàdìyà nínú tó lágbára jù bẹ́ẹ̀ òun ń kọ́ wa rahmatullahi alayhi ọlọ́ba kí wọn. so ẹ̀mí yẹn ní ìsìn tíjọ́ tí wọ́n yẹn náà fẹ́lá nígbà tó ti sanwó lé àbí kò ti sanwó skul ọmọ nínú àwọn nǹkan tí wọ́n jẹ́ káwọn èèyàn ó àbí kò tí oúnjẹ là wálé ẹ̀mí tí mọ́ subhanallah mo dúpẹ́ fọ́lọ́run bí a tó rí pé mo ṣàdúrà kọ́lọ́run jẹ́ rí sàlàyé alhamdulillah
ẹ jẹ́ fún yín ní another example. Téèyàn bá níyàwó kan tó bímọ mẹ́ta àbí mẹ́rin tó ti tó ọ̀sẹ̀ méjì tí wọ́n ti rí oúnjẹ jẹ last, wọ́n ṣe ń fi gàrí gbá ẹ̀wọ̀n wí amákíní ẹ̀ fi gàrí sínú omi yóò àwọ̀ díẹ̀ ẹ̀ ní títọ́ jẹ sọ́bùrù kalẹ̀ kọ́kọ́kọ́ ẹ̀ tó bá ti wú díẹ̀ kò ní wú tán kò ní rọ̀ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ ẹ̀ ní fi omi sí ẹ̀ fi try láti get bí iyọ̀ ẹ̀wọ̀n wí ẹ lọ school yẹn rí àti epo ta ló mọ ingredient tó kù fún ẹ ṣíbí ni ìrẹsẹ̀ tó ní láti jẹ́ everything wà bó ṣe kó wà mashallah àtẹ̀bà tí ńlá ló ti ṣe everything is peter ọ̀rá sọ yìí ẹlòmíì kò rí láyé rẹ̀ what do you mean sorry what do you mean wọ́n kọ́kọ́ bọ́ sí bùbá yẹn àwọn táyà máa ń ta mí nàbí àtàwọn ẹni tó máa ń ṣe sínú ọ̀rá kan wáyé yẹn tó lọ já nídìí tó rántí ẹ̀yẹn dúpẹ́ Ọlọ́run la ilaha illallah so tó máa fi báyìí everything ó ti fi kọ́ la ilaha illallah everything tó wọ́n wá gbádùn ẹ̀ Ọlọ́run má dọ̀rọ̀ wa rú Ọlọ́run bá kẹ́wọ̀n bí wa Ọlọ́run bá kẹ́wọ̀n bí wa tó bá jẹ́ irú style yẹn nìyẹn wọ́n ń fi fúnyàwó rẹ̀ lóúnjẹ for days just imagine for days 1 2 3 ìmọ̀ impede confidence ọkùnrin nínú ilé ó sì máa ń tẹ́sítì ìbáàdà ìsìn lọ́hùn obìnrin nínú ilé àsìkò yẹn lóbìnrin láti switch pivot of yes so hate ìfún ọkọ lẹ́tọ̀ọ́ rẹ̀ gan nígbà yẹn torí pé àsìkò gọ̀nímọ̀ ní fún ẹ tó o bá yarí ọkọ lọ́wọ́ gbà yẹn o gbẹ̀ṣẹ̀ púpọ̀ o lè má lẹ́ṣẹ̀ gan because of condition tó wà òkú wá sí náà nígbà náà gọ̀nímọ̀ hunalika butuliya almu'minuna wa zulzilu zilzalan shadida àwọn ibi tó yẹ pé èèyàn bá yarí ó tó bẹ́ẹ̀ kí wọ́n á ní àánú wallahi wọn understand àwọn ọbẹ̀ ní ìtìmọ̀ iṣẹ́ tí Ọlọ́run nífẹ̀ẹ́ sí jù. Now láṣẹ́kà yóò ti affect confidence ọkọ tó wọlé láàrin bíi 2 weeks yẹn I know of a family tó jẹ́ pé láàrin àwọn àgbà yìí tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ sí wọn jẹ̀mọ́ ẹ̀jẹ̀ dúpẹ́ fọlọ́run torí ẹ̀ mọ́ many of our sisters lẹ́ni pé a ti change direction ni nígbà kan wàláhì táwọn sisters brother máa ronú àti fẹ́ra wọn owó wọn wọn consider ẹ̀ but it's just ó wà naturally secondary fún tí wọ́n ní fúnra wọn ìlú ọ̀rọ̀ fẹ́ pàjọ fẹ́ save ara wa yẹn ó tá ti pọ̀ eré ìwà ṣe eré ó ṣe in fact reason táwọn fi fẹ́ra wọn tó ti yàtọ̀ that reason ó tún ti yàtọ̀ and kò sígbà tí reason yẹn ò ní máa tell in relationship wa possible reason tí yẹn bá fi fẹ́ yàn kò sígbà tí ò ní máa tell kò sí bí ẹ fi kú ẹ máa nọjọ àfi tẹ bá redefine ẹ ìyẹn náà máa ń ṣẹlẹ̀ àfi tẹ bá redefine ẹ ṣe rí kéèyàn wá redefine ẹ kì í ṣe téèyàn ká máa jókòó báyìí wá jẹ́ ká redefine condition kankan because perspective ni the perspective will start changing nǹkan kan máa change ẹ kódà ẹ lè fẹ́ra yín lórí dáadáa kí perspective yẹn change gbá àṣẹni yìí gan àti òrìbá ẹ lápẹẹrẹ obìnrin tó fẹ́ ọkùnrin torí tọ́lọ́run tọkùnrin ò tí ì lówó lọ́wọ́ the first time gbà torí pé ó lówó lọ́wọ́ orí pọkùnrin yẹn change ó di nǹkan mi torí tó náà fẹ́ lè change àbí ó náà lè change gbà orí insult mi báyìí tẹ́lẹ̀ ó yẹ ṣe báyìí àṣìgbà tó lówó lọ́wọ́ lòún ṣe bẹ́ẹ̀ lọ́mọ pọ́n mi lé ìwọ̀nba tó bá ní ó ti ra wálé ìwọ̀n kò ní máa fọ́ ọkàn bàbá ẹ̀ kò ní máa fọ́ ọkàn ìyá ẹ̀ ọ̀gọ̀rọ̀ ọkùnrin tí bá ṣe òkì ńláńlá tó ìyàwó rẹ̀ bá ń bọ̀ kò lè búyà rẹ̀ kò lè búyà ìyàwó rẹ̀
yes ma ni tó lágbára yes ma tó sharp ní everything ó rẹ̀ sí mọ́mí wa ti pè mọ́mí wa ṣe mọ́mí rẹ̀ náà sí nílò tọ́ àmọ́ wa eléyìí tàwùkìdì ni mo bí ọ kó mọ́ fi sí pé ìgbà wo la máa lọ kí mọ́mí ìyàwó mọ̀ sọ pé alọ́n last week ni kákan mọ́ ẹ̀mọ̀ pé mi ò ní ìyàwó kákan mọ́ lọ ibẹ̀ every time ọmọ pọ̀ yí bẹ̀ yóò wà ní alọ́n last week ọlọ́mọ fi wá sí tight corner but mo fẹ́ yọ a scenario from condition tí ọkàn mọ́ fi ń fẹ́ràn Ọlọ́run àti why that ẹ̀mí yẹn ò ṣe dáadáa tó bá ti kú ọ̀bẹ now ọkọ tí ò wá ró wọlé in that condition kò sí yóò impede the confidence rẹ̀ sọ ó wá wọlé pẹ̀lú tó bá wọlé tó bá náwó sí àwọ̀ ẹ̀ tí àwọ̀ rẹ̀ bá dá lóhùn lọ́kàn rẹ̀ gan ojú lè mọ̀ tí àti náwó sí àwọ̀ ẹ̀ because tí àwọn ọmọ ọgbẹ́ nínú ogun ilé ẹ̀sìn tó ń fìlì ṣàpọ̀jú tí ó náà pé àdámọ́ ni ọ̀rọ̀ fìlì ojú tí ó náà ṣé ẹ mọ̀ wípé ìran ọkùnrin kan wà wọ́n ibe obìnrin lẹ́ẹ̀mejì ní ti rí kò ní tún sọ kódà tó bá fẹ́ fi obìnrin tó bá kọnu sí pé hello so tí báyìí tọrọ wọn wá tópin wọn ní rárá ní oṣù kò ní tún sọ gan kò ní tún béèrè again because ó ní kò ríra rẹ̀ bí ìmọ̀ bóyá gẹ́tẹ̀ ìyẹn náà ní explanation àwọn cards ni tí wọ́n fi ń play tá fi ń define ìgbà tá à ń fẹ́ra wa purpose tá fẹ́ra wa kí la fẹ́ra wa bó la ṣe tó gbà tá fẹ́ra wa ọ̀nà báyìí ìyẹn náà dẹ̀ rí ó ti pọ̀ nínú báwọn yẹn ṣe fẹ́ra wọn gan wọ́n á padà ní problem wọn mọ̀ it is not possible tẹ́ bá ti hide the reason tẹ́ fi fẹ́ra yín tó ti wà too hidden tó ní kálukú define wallahi truly nǹkan báyìí ni mo fẹ́ nínú nìkan yìí possible rẹ̀ kàn mọ́ tara yín náà ni tí wàhálà bá dé gan kò ní ṣe dá sí àwọn afọ́kàn máa solve problem lásán tí ò ní wọn mọ bí ṣiṣẹ́ now ẹ̀mí yìí wá wà ẹ̀mí yìí ó ṣó pé ó rẹ̀ ọ̀pẹ́ ni náwó sí ìyàwó ẹ̀ ìyàwó òun báyìí ẹ jẹ́ ká zoom pé ìyàwó yẹn ò dáná so lè ṣe ìbò tó bá délé pé concubinity bó láti mọ́ sọ́gbà kékeré hereditary notus concubinity àwọn ìbò burúkú tẹ́yìn lọ́kọ́ irọ́ ni o tí mo sọ fún ìyàwó rẹ̀ pé kí ló dé ó yẹ kó ti ṣe báyìí pẹ̀tẹ́ tí ò fowó lẹ̀ tó sì ní mùwà tó jọmọ lóàbí tó bá wọlé tí wọn ò dáná tó lò lè máa bẹ́ẹ̀ àbí ẹ̀rí náà dá ó ní àrídá lọ́wọ́n san lẹ́sàn náà ẹ̀mọ́ wọlé ìjà sí sùúrù tó rọrùn kọkùnrin fi gbogbo tí èèyàn máa filẹ̀ lé kí àwọn rẹ̀ mọ́ àríná dá kó tó wá mọ́ sọ fún ìyàwó rẹ̀ pé ẹ̀rí náà dá ẹ̀pẹ̀lẹ́ sí ìṣàṣì problem ẹ̀pẹ̀lẹ́ kò dáa ẹ̀pẹ̀lẹ́ lẹ́jà lọ́wọ́ nǹkan jẹ ìjọsìn ńlá nìyẹn sí náà àti ṣàlàyé nígbà sọ́bùrù láti rí last ìjọsìn ńlá ni ìgbà tí yẹn ní kápá or tó choose otherwise ó ní kàkí sí condition ló sọ ẹni sọ́dẹ̀ sójà gbá ẹ̀ retí wá ní ìlú ìbínú tèmi bínú ó ń pè rẹ̀ pé bloody civilian ó gbọ́ bloody ọmọ reverse ó wá fún ọmọdọ̀ ha ó wá ní nature mi pé ìbínú ẹ̀sìn ìsà bẹ́ẹ̀ sí gbá mi ó dùn ìwọ̀ tí mi ní ṣe kankan ní ìbínú èyí àmìbìnrin látẹ́gbọ̀ kódà ẹni ẹ̀ tún wọ́n bá níbi tún farọ́ dẹ́dẹ́ mi rọ́ọ̀rọ̀ látẹ́gbọ̀ mo gbọ́ nǹkan yé mọ́ tara rẹ̀ yẹ ẹ jẹ́ kí wọ́n fún ní scenario mi ẹni tí ò tó yẹn wá gbá yẹn létí bóyá gatekeeper èèyàn tí ò mọ̀ pé yẹn ni gateman èèyàn kò mọ̀ pé yẹn ni èèyàn ní iléeṣẹ́ òwe àti travel ti pẹ́lẹ̀ àwa dé ló wá ní wọ́n ti ná káwọn èèyàn mọ́ wọlé háì èèyàn wá ní ó ààyè tó wá ná ẹ̀tún bèèrè wà yìí ó di méjì àbí ó tún tíyàn síta èèyàn wá pé máníjà pé ẹnìkan mú wà lẹ́nu ọ̀nà nígbà pé ẹ wà lẹ́nu ọ̀nà sáà CEO
àbí kankan máa mú ìwọlé wá ní àti bàbá gan mo gbá ìgbà yìí sí ní o èyí pàtẹ mí pọ̀ ó wá sọ báwọn èèyàn wá pẹ̀lú ẹ̀ sí mítìn èèyàn ni níta ẹ ṣe yẹn ò dáa kò yẹ kẹ́ ṣe bẹ́ẹ̀ torí kó dà kó mọ́ jẹ́ mi ẹ kàn sọ fún kó jáde ẹ sì ń gbà ẹ pé lágídí ẹ fi èyí yáwọ́ sí yàn báwọn èèyàn sin lọ́rùn lọ. àdìsí wà lórí ẹ wípé ọlọ́run sọ pé àánú mi ò máa bá ẹnìkan ó ní kápá nǹkan kan ó sì gbé sílẹ̀ torí tèmi ó ní kápá rẹ ó sì gbé nǹkan yẹn lẹ̀ torí tèmi ìgbà tí ìjọsìn ń lò kénu so ọkọ tó wọlé in that way tí ó béèrè right ẹ tíyàwó wa lọ make effort tó lágbára bóyá ọ̀dọ̀ rẹ̀ nìkan ló ti yáwó bóyá àwọn obìnrin tí ń ṣe bẹ́ẹ̀ kódà dáyé tá a wáyé kí n sọ pé ayé àwọn bàbá wa dáyé tá a wáyé ó sì wà ó bóyá ọ̀dọ̀ rẹ̀ nìkan ló ti yáwó bóyá bàbá rẹ̀ náà ni ò tún sọ àṣírí ọkọ rẹ̀ fún tó ní ẹlẹ́dì òun fẹ́ ra chain láti rẹ̀ ní chain bí èlò wọn fún ní kankan kó wa lọ fi dáná ó ṣe nǹkan táwọn ọmọ jẹ ó ní ìtúndó dọkọ rẹ̀ ọkọ wa wọlé subhanallah ẹ̀sìn wa nǹkan ti ṣe brothers and sisters ní tó ṣe kò tún wá ro kan pé torí kí ọkọ ọmọ bá ṣe sáníyà ní téèyàn fẹ́ gbaládá ni mo sọ fún yín o wà ní innama nut'imukum liwajhillah la nuridu minkum jaza'an wala téèyàn bá fẹ́ rú ilé kò yẹ kó fẹ́ yàwó lé lóòótọ́ tó wáyé pé ibi tó wà láníyàn rẹ̀ rí la nuridu minkum jaza'an wala shukura gẹ́gẹ́ níbẹ̀ lẹ́nu ẹ̀ kì í ṣe pé tó máa bí ọ̀dà olóòótọ́ lẹ́nu láti àkà. No, even though the condition may not even permit that lóòótọ́ condition tẹ́ni náà wà ó lè má permit ẹ̀. So ẹni ẹ wá ọkọ wá ṣe tán ọkọ tún wá fẹ́ pé kinní kan bóyá inú ẹja tó tóbi jù ó náà ló tó gbé fún ó fi ṣàpọ́nlé ẹ̀. Subhanallah ìjọsìn ńláńlá ló ṣe ẹjá àgbẹ̀wò ọkọ náà wá tó náwó sí i ọ̀tọ̀ àdá ṣàlẹ̀jọ́ nǹkan ṣe látàárọ̀ kó ń lọ ṣáwà. So irú bẹ́ẹ̀ àsìkò tán sọ pé èèyàn gbìyànjú ńláńláńlá yín tó kọjá nǹkan tó nọ́mà táwọn èèyàn máa ń ṣe tó jù bẹ́ẹ̀ lọ lè yàn ṣe. Now but kì í ṣe irú condition yẹn lè ní ń fẹ́ yín tó jáde bẹ́ẹ̀ gan kọ́ mo fẹ́ mú jáde bẹ́ẹ̀ tí mo fẹ́ mú jáde bẹ́ẹ̀ ni pé irú ọkùnrin tó wá wọlé tí confidence ẹ̀ ti ní ó ti wà affected torí pé kò rówó ná fún ìyàwó kò sígbà téèyàn bá rówó ná fún ara rẹ̀ kò sí ò bá ní confidence jù bẹ́ẹ̀ lọ àkọ́rí lásán ni yọmọ ni èyí wọn fowó rárá ó mọ Ọlọ́run dákun má jà wà ní condition yẹn láìláì òun yóò mọ fowó rárá máa kò sí kódà bó bá ń wojú rẹ̀ àìmọye nǹkan tó fẹ́ sọ tó máa wọ pé ìgbọ́dọ̀ sọ̀rọ̀ ìbò wípé ibi rẹ̀ yes it's a very difficult situation fún ọkọ ìyàwó kò fẹ́ tí ó tọ́lọ́run bá tún wá kẹ́ pẹ̀lú ìyàwó tó gbọ́n kì í ṣe kó ní kà pọ̀ kò gbọ́n ẹlòmíì rúgbà ẹni tó àwọn ní kírìmù yìí ti tán ọ̀rọ̀ kírìmù rí ó bẹ̀rù Ọlọ́run cream what wrong time irú ọkùnrin o pẹ̀lú situation tó wà ìwọ̀n jí lóru Allah Akbar ẹwọ ọkùnrin yóò ṣe connect mọ́ lọ́n tó torí àwọn difficult situation Ọlọ́run fi ń sún ẹ̀mí tí mọ́nì ń bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wọ́n fi ń sún mọ́dọ̀ ni ẹni tó ti lówó tọ́lọ́wọ́ fẹ́ gbowó ẹ̀ lọ́wọ́ ẹ̀ pé tí má gbowó ẹ̀ lọ́wọ́ ẹ̀ yóò lè lọ́wọ́ ẹ̀ nǹkan kan tẹ́mi tiẹ̀ náà fẹ́ràn sí yàtọ̀ sówó yẹn Ọlọ́run lè gbà lọ́wọ́ ẹ̀ so that kẹ́mi ẹ̀ kàn lè ronú pé mo gbọ́dọ̀ padà lọ sọ́dọ̀ ibì kan gbà tí mọ́nì wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bó ní padà lọ ọ̀dọ̀ Ọlọ́run now Ọlọ́run wá fẹ́ràn ìjọsìn tí ń fún Ọlọ́run fẹ́ràn ìjọsìn tí ń fún Ọlọ́run yóò jí lóru yóò máa ṣe dùá bíi pé Ọlọ́run àwọn àjò rẹ̀ bá gbà ya Allah wọ́n ní fídíò kan tí mo rí ní orí kíní ẹnìkan táwọn kan ṣàdúrà ní Mọ́kà báyìí tí ń sọ fún Ọlọ́run bí wọ́n ṣe gbé kíní ẹ̀ wá ìmọ̀ kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ o bí ṣe ń gbọ́dọ̀ sọ̀rọ̀ Ọlọ́run fún ní kíní àwọn state of mind kan wà ó ti ṣẹlẹ̀ sí mi rí mo sì dúpẹ́ fọ́lọ́run bí ṣe ń sọ Ọlọ́run kó mọ́ kà sí nǹkan mi ju wàá má bi ní ẹ̀mẹ́tẹ̀ rọ̀bí ká fàádìí fún ọ
nǹkan mẹ́fà kan wà tí Ibn Qayyim ní tó bá ilé papọ̀ fún yàn téèyàn bá bẹ lọ́wọ́ Ọlọ́run gbogbo èmi ò rántí rẹ̀ mo wà ní one very difficult situation very difficult mo dẹ̀ gbọ́dọ̀ decide pé kí n ṣe nǹkan yẹn mo ti pẹ́ lórí nǹkan yẹn o but at that point ìmọ̀ kí n turn back was a very wrong would be a very wrong option but an option or kí n fagídí lọ wájú mo wà nulẹ̀ mo ti consider pé ìní ṣe kíní àsìkò bí duhan ọkàn mi kàn lọ bí pé ẹbọ tí irú àwọn ọ̀dọ́ tó ń ṣe tẹ́lẹ̀ má ṣe bẹ́ẹ̀ mọ́ náà sọ fún pé kó ṣe ni bó ṣe wá sí mi lọ́kàn sọ fún Ọlọ́run ọba pé kó ṣe ni ò ní ṣe bó ṣe ń ṣe yẹn bí ṣe ṣe tẹ́lẹ̀ pé kí ẹ máa sọ fún Ọlọ́run ọba pé in kunta ta'lam anna hadha al-amru khair Allahumma ij'alhu Allahumma in lam yakun kadhalika anta a'lamu al-ghuyub wa anta sọ ẹ pé mo ṣe ń sọ iná lórí lọ́kàn rẹ̀ ẹ ṣe sùúrù kó filẹ̀ wọ́n ẹ kó wàá fẹ́yìn pé o fẹ́ kó ṣe ní sọ fún pé ṣe báwọn bí ṣe sọ wọn bí sọ fọlọ́wọn bá lóyún Ghazwatul Badr ní Allahumma qad wa'adtani ó ti sáré òfin fún àjíṣù ìsìn ni mo fẹ́ ánsà rẹ̀ pẹ̀lú bẹ̀rù Abubakar fi ọwọ́ mú aṣọ sí lọ́rùn pé gbàtàṣọ rẹ̀ jábọ́ ní ìjìká rẹ̀ pé Ọlọ́run ti gbọ́ ṣẹ́rí that state of mind ó lè shift mountain wallahi tí ó máa shift ẹ̀ lójú ẹ̀ rẹ̀ but mi ìwà aware gan mi ìwà aware pé condition tí mo kọ́ yìí sọ yẹn ti ń pé mo kà dìde nílé mo kà ṣe ojú rẹ̀ mo kà ní masjid kan tó súnmọ́ ibi tí mo ń gbé gbà yẹn mo kàn lọ masjid yẹn straight ni mo sì wọ ní mọ́sálásí o mo sì ṣe dùá mo sì ń ṣe walladhi nafsi biyadi mo sì ń sálámà first sálámà báyìí fóònù mi sì ń ring first sálámà ni mi ti sálámà ẹlẹ́ẹ̀kejì o 2 raka first one tẹ̀rù pé n tó wà so far tẹ̀lé ever imagine pé sọ́nà lè ṣe kìíní first raka salamu alaikum the second one fóònù mi sì ń ring immediately kún àṣọ kan mí ìjùmọ̀ ń sálà ẹ̀rọ èmi àti lágbájá bá discuss nǹkan báyìí ṣe ráyè báyìí mo ráyè o ààyè lówó yìí Wallahi lábẹ́ dé bí iṣẹ́ sọ̀rọ̀ ẹni sáà máa ń yà mí lẹ́nu pé ọlọ́mọ tóbi mi kí n ṣe dùn á o Ànábì ní ká bẹ Ọlọ́run ọba débi pé ó kún bàtà wa Ọlọ́run sì jẹ́ kó mímí lára díẹ̀ dì sí ẹ̀yin náà mọ̀ sí okùn bàtà tí mo fẹ́ sọ Ọlọ́run jẹ́ oṣù ẹ máa bọ́ lọ́wọ́ bá lò bí ẹ̀ńtẹ́ kan nídìí at every time Ọlọ́run epo tí a fi sọ́bẹ̀ Ọlọ́run jẹ́ ọdún ẹ̀wúrú àdúrà rẹ̀ asif kìí ṣe pé asif that's the reality that's your reality ní ìpínlẹ̀ lomi ìní dáǹkàkà ṣe kí ni túmọ̀ la hawla wala quwwata illa billah kí ni túmọ̀ la hawla kò sí ẹsẹ̀ lè pè ní la hawla náà wala quwwata illa billah kò sí nǹkankan kò sí trick téèyàn lè ṣe tó yẹ sàlọ́wọ́ after tí institution yẹn lọ tán ni wọ́n wò pé how come subhanallah tí mo fi dé ìgbọ́dọ̀ sọ àkẹ́kọ̀ọ́ nǹkan tí mo ṣe dùn àrẹ lórí ẹ̀rọ pé ẹ̀yìn lónìí kò possible tí wọ́n sọ àkẹ́kọ̀ọ́ rẹ̀ wọ́n lọ pàápàá nǹkan yẹn it is not possible ibi tí mo wà yẹn àdúgbò tí mo ń gbé yẹn the next thing tí wọ́n sọ fúnra mi ní pé mo lọ Nàìjíríà wà bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ ayọ̀ pé mo gbọ́dọ̀ dé òkè odò ní next week because قد استجاب الله الدعاء. So Ibn Qayyim rahimahullah wá sọ pé kí ni máa ń fà á tọ́lọ̀ fún gbọ́dọ̀ wí nǹkan mẹ́fà kan bá tó papọ̀ èèyàn ní ọkàn èèyàn sọ fún yẹn pé èèyàn nídìí Ọlọ́run gan lásìkò yẹn ó bọ́ sí kanú àwọn àkókò tọ́lọ́run máa ń gbàdúrà èèyàn wá ń bẹ́ sincerely nígbà yẹn ọkàn èèyàn sì jẹ́ kí èèyàn rí pé kò síbòmí téèyàn lè ṣe èèyàn ti lè rí àfọ̀dọ̀ Ọlọ́run òru rẹ̀
ó bọ́ sínú àsìkò kátó ní ẹ̀wọ̀n ti dùá èèyàn ti àwọn nǹkan kan síwájú wájú dùá ládùú dùá náà ọgọ́rùn ọlọ́run dá inú dùá yẹn rahimahullah. So ẹ̀mí tó wá ti bẹ ọlọ́run bá bẹ́yẹn wàhálà fìtínà ẹ̀wọ̀n nǹkan fìtínà ló sọ ẹlòmí ìdọ̀rẹ́ ọlọ́run torí pé ẹlòmí ò graduate ní school ló fi dẹni rí ẹ̀já ló máa kí wọ́n sì padà gbé ẹ má fi bú nígbà tí wọ́n rí kan sí kí wọ́n dá sí kí wọ́n tí kó wá dá sí àwùsọ lọ wá dá wọ́n fi bú àìmọye àwọn àfáàtà kàtà wọn bẹ́ẹ̀ and wọ́n dẹ̀ excel gan-an nígbà tí wọ́n débi kí o torí pé ìmọ̀ tó ọlọ́run bá tó fẹ́ fún ọkàn ọlọ́run bá máa ń wọ ọkàn bẹ́ẹ̀ náà state of mind. Ẹlòmíì ìyàwó rẹ̀ kú ìṣòro kan dáàdùn ọlọ́run bá gbé bá ìṣòro tó bí mọ́nì bá ṣe wà lẹ́mìí ni o ìṣòro tó yẹ kó sún ẹlòmíì mọ́ ọlọ́run ló tún wá sún ẹlòmíì lẹ́yìn tí ń lọ church. That's now another problem. Ìtumọ̀ ẹni pé kò wulẹ̀ ní ìmánì tẹ́lẹ̀ ọmọ sọ gbogbo tá a bá sọ yìí bedrock is iman, sound iman. Káwá padà sí mọ́sálà wọn. Ọlọ́run fẹ́ràn kí ẹ máa ṣàdúrà gan. Ṣe mọ̀ tánà mi sọ sallallahu alaihi wasallam. Ànábì ní alayhi salatu ad-du'a huwa al-ibadah. Ad-du'a kí ẹ máa ṣe àdúrà huwa al-ibadah ó gangan ìjọsìn. There is one thing tó wà uniform in everything tó bá ti sọ pé kíní gangan ni mukhul ibadah kíní gangan ìjọ tó bá ti sọ nǹkan kan ló wà bẹ́ẹ̀ ìjọ tó ń sọ fún àdúrà nǹkan tó wà níbi tawakkul tó ń sọ fún mi tawakkul òun náà ló wà níbi àdúrà náà tẹ́ bá ti yọ́pọ̀ náà àdúrà yẹn náà ò ní jẹ́ wọn òun náà ni wọ́n tún fi sínú tawakkul tẹ́ bá yọ́nù tawakkul náà tawakkul yẹn náà ò ní jẹ́ tawakkul ní tọ́lọ́wọ́n bá ń fẹ́ gẹ́gẹ́ mọ́ òun náà fi síbi isti'ana tẹ́ bá ti yọ́pọ̀ kí ni jàmá almada at-tadhallul afáàbá wa pè ní tadhallul ìyẹpẹrẹ ara èèyàn fọ́lọ́run ó súnmọ́ ní ọkọ̀ tadhallul ló fẹ́ súnmọ́ jù ṣé tadhallul ló wà bí dùá tó fi rí bẹ́ẹ̀ ṣé tawakkul ló wà dùá bí tadhallul ò tú tán tadhallul náà kò náà kó nǹkan kan sínú ni afáà ní mahabbatullah hajan natija ni afwan mahabbatullah natija ni Allah ni huwa alladhi akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'an èyàn fẹ́ràn nǹkan tẹ́yìn ọmọ àbí so after tẹ́yìn mọ̀ Ọlọ́run bá tán èyàn tó fẹ́ràn rẹ̀ ó bá ìsẹ̀ mọ̀ tó lọ sí fẹ́ràn rẹ̀ tó so al-mahabba natija ni tẹ́mi sọ yìí òun ló bí mahabba gidi òun ló bí tawakkul gidi òun náà ní bẹnu mahabba wọ́n ní àlè ìmáni tí ìwà sí mahabba náà ìmáni nonsense ní ìmáni ẹ̀ ṣe understand ìmáni wa too broad ju tàbá ti mọ́ mahabba ta ní ìsọ how do I put this okay aṣáàmà set theory okay a máa ní subset àbí subset máa ń jẹ́ ìkan nínú universal set ló tóbi àrí so tá bá fi lè dárúkọ iman ó wà more universal than mahabba ṣe gẹ́tẹ̀ owó lẹ̀ sí that universal set tí ó bá ti sí mahabba ń bẹ nonsense this is not so mo tó wá ní ìwúlẹ̀ tó ṣe mahabba ó rò pé ọ̀rọ̀ lè jẹ́ iman because òun wọnú ju mahabba lọ látọ̀ sọ mo fẹ́ ká try try tawakkul wà ní àwọn arkanu iman tó lágbára wọ́n ni marifatullah súnmọ́ gá rọjá òun náà ló wà ní rọjá tí rọjá fi jẹ́ rọjá tẹ́wà ti yọ́pọ̀ ní rọjá tí ẹni tí mo fẹ́ sọ yìí òun làwọn ní súfí ń pè ní àkíkọ̀ súfíà lọ́dọ̀ tí wọ́n ó làwọn súnfí pé ní àkíkọ́ sùfíà tí wọ́n fi mọ́rù páwọn olè fílẹ̀ rárá inú súnnà ló wà ẹ̀yìn lẹ wọlé lọ́rọ̀ kúrọ̀ síbẹ̀ lọ súnfí
ó ní Kùránì pò yìí sáá òun náà ló fà á téèyàn fi wọ́ná yá wọ́n ní dhikr nàtíjà náà dhikr tazkiya kéèyàn fọ ẹ̀mí rẹ̀ mọ́ náà ó ní al-iftiqaru ila Allah al-iftiqar kéèyàn wo nǹkan tán yẹn wáyé kó jókòó kó kà máa wo nǹkan tó wáyé ìní dáńkà tó sì fi àṣẹ ìlọ́pọlọ àṣẹ mi ò gbọ́n àṣẹ mi ò lówó àṣẹ gbogbo nǹkan tán yẹn ní láyé kí n rí akẹ́kọ̀ọ́ tó lè fi kọ́ ọ̀rọ̀ lọ́la mo nídìí Ọlọ́run in everything torí pé nídìí rẹ̀ náà lè ṣe fẹ́ràn rẹ̀ yá bàtà nídìí rẹ̀ ẹ wá bẹ̀rẹ̀ sí wá ẹ wá mọ́ wọ́n ní láìláìláì so Ọlọ́run ọba rèé òun náà lè fi wá fẹ́ràn pé wọ́n ní wọ́n bá so olú fi parí láṣẹ tẹ́ fi wá gbà òun náà ló di ìmọ̀ kò tí yóò bá rí ààrẹ mọ̀ tẹ́kìlì ní Allah ó láti sọ pé ọ̀rọ̀ à ń sọ̀rọ̀ fàkír àti gani ìfìtìkọ́ọ̀rù kọ́lá ń sọ fàkír àti gani yóò ní nǹkan kan láyé kìí ṣe kọ́líbù muftakirun ila Allah gbogbo ẹni tí ò bá níyẹn ó ti lúzi akẹ́kọ̀ọ́ tó ṣe mo wá sọ pé nǹkan mẹ́ta kan wà tá a máa fi dé mẹ́ta àbí mẹ́rin tá a máa fi tí èèyàn máa fi attain manzilatul iftiqar ila Allah ní ìfẹ́ ká fi tí pàlàbà rẹ̀ ìfẹ́ ká mọ̀ pé kìí ṣe nǹkan kékeré nìkan tá a sọ fún wa yẹn ní iftiqar ila Allah onímọ̀ yọ ọ̀nà gbogbo wàhálà tí wọ́n máa bọ́ sí láyé ó ní túmọ̀ ọ̀rọ̀ Musa kalla inna ma'iya rabbi sayahdin ó ní túmọ̀ ọ̀rọ̀ Musa kalla owó sì ni ọ òun ni Ọlọ́run bá fi sọ pé wa fatannaka futuna Ọlọ́run bá fi sọ pé fìtínà Musa tí tó fi di pé ò lè dá kankan ṣe àgbò dọ́dọ̀ wa àdá ọ̀pọ̀ ó ní tí wọ́n fa firru ila Allah gbogbo tó ṣẹlẹ̀ sí yàn láyé kò síbi tí yàn ṣe mistake dé láyé nínú life èèyàn ó ṣe mistake dé ní ó ṣe mistake dé ní ó ṣe mistake dé ní ó kàn rí ara wọn fẹ́kẹ̀rọ ila Allah mo ní ìkọlọ̀ wa yọ níbi àfikọ́lọ̀ wọn yọ branches ara branch of it ní tawakkul wà ló gbára lọ́lọ́run ṣe nígbà tó wọ́n kó ní ìdí Ọlọ́run o náà ni alistighna anin nas o ní ẹfọ́n tó wá di tawakkul ṣẹ́gẹ́tì tawakkul is two things iftiqar haqiqatul iftiqar ila Allah àti kí ni alistighna anin nas bí mi àti ní ṣe wá wáyé o iftiqar ila Allah wa daraja rẹ̀ ó yàtọ̀ síra wọn bá bá ṣe ní ìmánì tó bó bá ṣe pọ̀ tó láṣẹ ní ìmánì tó ìmọ̀ tó bá ṣe ní ìmánì tó láṣẹ ní iftiqar bó bá ṣe pọ̀ tó bí iftiqar wa bá bá ṣe mọ́ tó pé mo fẹ́ jáde nulẹ̀ kí n fẹ́ wọ bàtà kí wọ́n rí bàtà ilé ẹ̀dá wọ̀ wọ́n lọ́wọ́ bá ràn mí lọ́wọ́ sẹ́wọ̀n pẹ́lú mi ò rò pé ẹ̀ ti fẹ́ yàwó rí bàtà yìí wà ní bàtà tó rí ilé ẹ̀dá wọ̀ wọ́n lọ́wọ́ bá ràn mí lọ́wọ́ ilé ẹ̀dá wọ̀ ó ní jẹ́ kí yẹn ṣe nǹkan kan láyé kí yẹn wá dúpẹ́ fúnra ẹ̀ ó ní ó ṣe bí Ọlọ́run bá nú níjọ́ tí Qarun sọ pé innama utituhu ala ilmin indi pé nǹkan tí mo lè brilliant tó báyìí kí n má rí báyìí ó ní jẹ́ kí yẹn fojú di ẹlòmíì tọ́lọ́run bọ̀ fún ó sá pín mi lédè Ọlọ́run sá pín mi lé ó sá fẹ́ mi lélẹ̀ kí n má fi sakọ. I want to give you another scenario. Lénìí mo rí ọmọ kan ní Gago ọ̀tọ̀ ní tó wà lọ́kàn mi yìí ń bọ̀ láti fi ṣẹ́ náà ni mo wá débi Gago yẹn ó lè ní àti ẹ̀ta ìjọba ní mọ́tò ọ̀tọ̀ ní tá à ń sọ̀rọ̀ àbúrò lọ́n sáà kàn fẹ́ kí n rí náà ni látòrí pé mo ní ó dá sọ̀rọ̀ bẹ́ẹ̀ nílálẹ́ lọ́wọ́ ẹ̀ sọ pé isbir ọmọ yẹn kò lè dá dúró kò sì lè dá jókòó kí ni kẹ̀kẹ́ tó máa ń tì yẹn la ilaha illallah kẹ̀kẹ́ tó máa ń tì àwọn tí ò lè dá jókòó yẹn bí ẹ tó bá ní stroke kẹ̀kẹ́ yẹn wheelchair kò wá rẹ̀ tí ó tì kò lè dá jókòó ẹ̀ wọ́n gbàgbé ó rìn pé kò lè dá jókòó sórí ẹ̀ ó dàbí 8 téèyàn bá kọ 8 kalẹ̀ tó bá sùn lẹ́bi ó ṣe rí nù téèyàn bá kọ 8 kò lè sùn straight báyìí ibi gágùn bẹ́ẹ̀ mo ti lọ́mọ yẹn ní ọ̀rọ̀lẹ́ kò lè sùn straight báyìí
ẹ̀rù ní ẹ̀bá sọ báyìí ó ní ti ṣàlàyé báyìí yes èèyàn lè sọ báyìí kó fi pàkọ́ lílẹ̀ àbí pàkọ́ rí bóun ó sì sọ pé yóò lọ báyìí ẹ̀sìn náà nígbà tí wọ́n bá kọ 8 bó ṣe wá jókòó sórí àga náà kò jókòó ẹ̀sìn mọ́ bí irú kìíní yóò ṣe rí ẹsẹ̀ rẹ̀ kan wà lẹ́lẹ̀ ìkan wà ní sámà ìwọ̀n fi ń dà rẹ̀ ti tí àyẹ̀wò yẹn máa fi rìn lọ́bẹ̀ orí rẹ̀ wá wà ní àárín ibi tí èèyàn máa kọwọ́ sí ibi tí èèyàn máa gbọ́wọ́ sí báyìí ibi chair orí rẹ̀ wà níbi àárín báyìí jẹ́gẹ́jẹ́ ìwọ̀n ó wá fẹ́ jáde sí títì ó wá control kìíní yẹn kó mọ̀ lọ títì mú ní ọlọ́run tún sí orí kan kù sáré ọpọlọ ó sì ṣẹ́kù pé kìíní ò gbọ́dọ̀ wọ́ títì now ṣírú ọmọ ẹ̀ tó bá jóbìnrin sálẹ̀ fún lọ́kọ pé ní mi fẹ́ lè ó ní èmi sí wọ́n sórí tó wẹ́ a jẹ́ pé gbogbo condition tó wà ọlọ́run fi ọ sílẹ̀ ìmọ̀ wí yóò wá báwọn ṣé ó lè jọ́kùnrin kan sọ pé fẹ́ lè lọ́gbọ́n ní no standard méjì rẹ̀ standard ìtàlù fún ẹ standard who are you so condition tó náà fún ní kálukú sí náà la fi máa ń tẹra mọ́lẹ̀ la fi máa ń ṣakọ gan because ọlọ́run fún ẹ ní nǹkan kan náà ló fi fi pé no inú bá èmi ni wọ́n bá wí bẹ́ẹ̀ yẹn kò sí tí wọn ò ní bá ẹ sọ ò ní lè sọ bẹ́ẹ̀ gan àwọn cards òun pè ní cards nígbà tá a fẹ́ fẹ́ra wa yẹn tá a fẹ́ ṣe nìkan àwọn káàdì tá a ná fúnra wa yẹn ó ló máa ń reflect nígbà tá a fẹ́ra wa tán because a fúnra wa láwọn kinní kan manazil no yes o lè má gbẹ̀ṣẹ̀ o mo kàn ń pè ọ́ padà sí last resort láàrin wa àtọ́lọ́ kì í ṣe dandan ní kó sọ fún mi kì í ṣe dandan ní kó sọ fún mi kì í ṣe dandan ní kó sọ fún bí rẹ̀ láàrin wa àtọ́lọ́ pé ọlọ́run ò pọ́n mi lé pọ̀ ó ṣàánú mi pọ̀ mo mọ àwọn èèyàn tó yẹ pé bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ì rí ìyàwó first wife tó sì ti pé bí 43 yes ó ti wá bí 43 báyìí kò tí ì first wife ló ṣe medicine seriously wáyà o medicine n ò sọ fún mi o mo máa ń ní o àwọn sísá mi ò ní ẹ fún mi nọ́mbà rẹ̀ ẹ̀yọ́ táwa ń wá ni ó tún ṣe mẹ́wọ́t medicine ní rò pé ní ẹ padà parí medicine yẹn in fact torí ó ní ìdìyàwó ló fi lọ ṣe medicine because ó ní làákàyè kọjá normal ó mọ kí ó há Quran ìka ìgbọ́dọ̀ sọ pé kàkà òkà ní àlìjánu ní tí wọ́n ń ka Quran lárúbáwá rẹ̀ dá ó ti wá kí mi ẹni yẹn ti wá kí mi nígbà tá a wà ní chase quarters bí ẹ̀mejì ó kọ́ tíjẹ́ bá wa wáyà o. ẹ wá ní ọlọ́run dàgbà o so like that my brothers nígbà wọn á rí ẹni yẹn wọn á rántí nǹkan bá sáwọ ti ṣègbéraga báyìí gbogbo táwọn bá falẹ̀ ayé ilé ò bá yín bá kankan ẹnìkan kò lè ṣe àṣàdì rẹ̀ bó ṣe wáyé àbí so kí ló wọn bínú sí pé ẹnìkan ṣe àṣàdì rẹ̀ àwọn alátọ́lọ̀ bá fún yẹn náà ni wọ́n ṣe àṣàdì rẹ̀ olólá pọ̀ ọlá rẹ̀ pọ̀ wọn ló sì bẹ̀rẹ̀ ọlọ́run ní pẹ̀lú kó sí àìmọye tẹ́nìkan lọ pé can't talk to me like that yíò àwọn rẹ́rìn gbà mí pé chai hey ọlọ́run ọba ọ tí mo yí nǹkan àìmọye àwọn positions so torí ẹ lè exhaust ọ̀rọ̀ ọlọ́run ọba tó sọ pé wà ní ta'uddu ni'matallahi la tuhsuha lè spain bọ́ọ̀lù rẹ̀ spain ara tọ́lọ̀ tí mi tó dúpẹ́ fọ́lọ́run pé èmi tó rí pé ọlọ́run tó ṣe nǹkan kò sára ọmọ yìí ó fi ẹsẹ̀ yẹn control kí ní ẹ̀kẹ́kẹ́ yẹn fẹ́ já sí ti rẹ̀ ó sì yí ẹsẹ̀ kan pé lókùnlẹ̀ o ẹ̀rú ẹ̀gbẹ̀ kò lé tó bá jókòó 8 ní ọkọ̀ 8 báyìí kò lè jókòó kò lè sùn straight kékeré wà ní ẹsẹ̀ straight pé ó flat sórí ilẹ̀ kò possible fún that kind of structure tí mo rí yẹn. mo rí lórí mọ́tò wa mo rí ní mo fi rí ní mo ju bí ẹ̀mọ́ kí mọ́tò kọjá lẹ́gbẹ̀ẹ́ kan ṣá ní èyí tẹ̀kídé rẹ̀ wọ̀ tẹ́tì mọ irú rí ẹ̀ mo sì wọ́n mo wá rí station tó ṣẹlẹ̀ sí ẹ̀ dájọ́ wọn mọ́tò náà máa tí mo sọ fún wọn
mo kàn ní subhanallah. Bó ti wá wà yìí tí ìyá rẹ̀ lọ́jọ́ tí ìyá rẹ̀ bá bí jẹ́ tí ìyá rẹ̀ bí tó bá jẹ́ pé iṣu ni ìyá rẹ̀ bí jọ́nà iṣu yá sí ẹ̀lẹ̀ ní ògbé pé èèmọ̀ àbí wọ́n sì lọ gbó iṣu yẹn mọ́lẹ̀ nípa èèyàn ló wà níbo mọ́lẹ̀ ẹ̀mí ń bẹ lára rẹ̀ ẹ̀mí tí ń bẹ lára rẹ̀ yìí owó lẹ́lùmí tó ní ìdí ẹ̀mí tó pé àmọ́ lọ ọ̀rọ̀ ẹ̀mí ẹ̀kú lára rẹ̀ ká ló ṣe rà ẹ̀mí ṣe rà ní ẹlòmí lọ bá ròyìn pé ọmọ tòun tó fẹ́ kú sí alẹ́ra ilé òun ló fi jẹ́ pé èèyàn ò lè jẹ́ ṣákìr ò lè dúpẹ́ fọ́lọ́ ṣákìr wọ́n máa kẹ́ bàbá mi olúwa bí ẹnì kọ̀ọ̀kan wá náà láti mo dúpẹ́ kó sọ mí lórúkọ yẹn èèyàn ò lè jẹ́ ṣákìr ìrìnàkìlẹ̀lẹ̀ tí téèyàn fi mọ ájíṣọ rẹ̀ ibo mo kù sí téèyàn fi mọ̀ pé mo kù bí tó pọ̀ ọlọ́run kan pọn mi lẹ́yìn torí ẹ̀ lólówó fi mọ́ sọ̀rọ̀ olówó lọ́dọ̀ àwọn tó ní mọ́ni olówó mọ́ sọ̀rọ̀ aláìní àwọn tí mọ́ni pọ̀ yóò mọ̀ fi wọ́n rántí ọlọ́run tó ló bá ń sọ̀rọ̀ olówó competition ti pọ̀ jù ayé kan tó ti change gbólówó tó máa sọ̀rọ̀ aláìní ní ìsìn aláìní náà ní sùúrù bíìlì yóò fi pa yóò sọ̀rọ̀ ẹ̀rìn ó show level tí oníkálùkù wá wà níbi ẹ̀sìn rẹ̀ kò sẹ́ni tó gba títún pẹ̀lú tọ́lọ́run bá fún wọn because àwọn téèyàn fi ṣe sùúrù láyé àwọn náà ti change àwọn objectives wọ́n ti change ilé mọ́tò obìnrin oúnjẹ wọ́n ti change ẹ bẹ̀rẹ̀ látara ilé nígbà kan téèyàn bá decide pé ẹwọ èèyàn lè rí ní family rẹ̀ tí ó máa gbé family house mélòó ló ṣe gbé family house mélòó ló ṣe gbé bí wọ́n ṣe kọ́ family house bí ilé tí a náà ṣe padà dínú àwọn náà wọ́n yóò dìbà wọn bàbá màmá wa lọ́mọ àbọ̀ wọn kẹwọn wọ́n ní wọ́n kọ́ ilé kan sí ìlú wa wípé nígbà tí wọ́n kọ́ tán àwọn èèyàn wá ń wò láti state capital but kò tí ì state capital ń gbà wọn mo kàn sọ kì í tí ì sí àsìkò state capital torí ẹ̀mí ò bá wọn ṣùgbọ́n ẹ̀yẹn lọ bí ilé oníṣẹ́ ní ìsún bẹ̀mọ́ jù yà sí ilé tí wọ́n wò náà rí lé àwọn màmá wa lọ́mọ àfọ̀rúnkẹ́ wọn àwọn tó mọ sọ pé nígbà tí bàbá wa kọ́lé ìtàn pé gbogbo àwọn ọmọ yányán làwọn èèyàn dámọ̀ nílùú àwọn ọmọ alágbèjà àwọn ọmọ wa mọ sọ bẹ́ẹ̀ àwọn tí wàá jẹ sọ̀rọ̀ àwọn ẹ̀gbọ́n tí wọ́n tán jẹ́ àwọn ìyá làwọn ìyá náà ni wọ́n sọ fáwọn abẹ gbà ó lókè kan tó wọ́n sọ pé wọ́n wá máa ń fi kí àwọn pé táwọn bá ti débì kan ẹ̀gbọ́n wọn tó jẹ́ òun sì jẹ́ bẹ́ẹ̀ dìsìn ó kì í ó rà tó bá rí mi yóò pè mí bẹ́ẹ̀ ẹni ẹ máa pè mí lóko eléyìí o èyí ní sọmọ ọ̀dà ẹni máa máa yọ ọ́ lẹ́nu ẹ̀ pé kì í sọ kọ́ tèmi because at least mother side mi wọ́n tún pera wọn bẹ́ẹ̀ wọ́n tún pera wọn lóko yẹn wọ́n tún pera wọn lóko yẹn wọ́n tún pera wọn. mo wá débẹ̀ ìjọ kan wọ́n da aṣọ bò àga nípa àwọn àga bàbá wọn á sì tọ́rọ wọn pè mí lóko kan wọ́n believe nínú gbàgbọ́ wọn pé bàbá kan tó kú kan tó padà ní kíní kan máa tọ́ra rẹ jẹ èmi wá ayé tèmi ò náà lọ tiẹ̀ so wọ́n á ṣí kíní ẹ̀ wọ́n á ní kí n jókòó lè lu 2 hours níbẹ̀ pé kí bàbá mi ń jàgà àga tèmi gan lè gan ṣojú lè lọ èmi ò sí lówó lọ́dọ̀ àga ọláyẹyẹn nù wọ́n á sí window sókè yẹnyẹn kò sí ventilation wọ́n fẹ́ gẹ́tẹ̀ wọ́n lọ bí window sókè window yìí oorun ní ó pààyàn sí ìbáyìí kò sí èsì kò sí kankan wọ́n gbé window sí òkè tí ẹ̀yìn mọ̀ wíyẹn ti rí àwọn ilé ẹ̀rí ìgboro lẹ́yìn gbé ló fà á ẹ̀yìn náà ti rí rí ìgbà ìgbà òkè lókè wọn gbé window kan sókè nígbà gbélé tí wọn náà ti padà dì
mo ti rí style àwọn window kan sìn last 10 years mi rí window tí ó délẹ̀ yẹn rẹ̀ ibẹ̀ tí ń rí rẹ̀ ibi kan lọ́rọ̀ ó sì bẹ́tẹ̀ ní tàn ṣe because I need ventilation ní kí lẹ waste ògbé lè fún ẹ̀ sórí àti tí wọ́n lẹ́yìn àwọn ò tí ì lọ́pọ̀ ni wọ́n ti change yẹn o nígbà kan Luvas ló gbà yìí ẹwọ́n Luvas wọ́n yí ẹ̀ tó bá ẹ̀ Luvas sílé àwọn ọ̀rẹ́ rẹ̀ gbọ́tọ̀ àwọn kìí sílé ó wà cross ẹsẹ̀ rẹ̀ wáyé pé bábi sí Luvas yẹn ọ̀fẹ́ sáta ọ̀rẹ́ rẹ̀ àrí nǹkan gbàtà dàgbà bọ̀ nǹkan oríṣiríṣi ọlọ́sìn ni ó padà lọ́wọ́ bí àwọn sàánú wa pé mo gbọ́ yìí pé mo gbọ́ kí ní ẹ̀yí torí mo pẹ́ pẹ̀lú àgbàlagbà gidi gan púpọ̀ mo pẹ́ lọ́dọ̀ àwọn àgbàlagbà gan jíjà so ẹ̀wọ̀ Luvas ní ìsinmi ẹ̀ máa ń rí Luvas bù èrò pàwọn ilé ìgbẹ̀bọ̀ ti jẹ́ Luvas ṣé wọ́ọ̀dì ẹgbẹ́ kọ̀rẹ̀ ti Luvas èyí tẹ́ṣẹ́ àgbọ̀míyé ti mọ̀ tó mọ́ Luvas àbí ó ti yá wà Abdullahi kí ní Luvas ẹ̀yọ́ ní kí ní Luvas kí mọ́ gẹ́yàn lọ́wọ́ ẹgbẹ̀ tó bá tó já tó padà fi aṣọ ẹgbẹ́ yòókù yóò wá já sínú kí ní ẹ̀ wáyé àbí tó bá ti sáìsàn sínú kí ní ẹ̀ ẹwà tó dọ́gbọ́n wọn tẹ̀ mọ́ra wọn bá ṣe ń gbélé ayé nígbà kan ibi tán ti ń ta àwọn tí ń ta náà báwọn ló sì gẹ́ fìlà tán mẹ́kì owó gidi gan mo tó kalẹ̀ pé mélòó lẹ fẹ́ rà ìgbà míì tàlàsó àbí náà wọ́n pè náà fi ń ṣe ilẹ̀lẹ̀ kò sí táì àwọn tó sì gbélé ayé ń gbà yẹn wọ́n wá ti ṣe ó ti tán wọ́n wá ti ṣe ó ti tán wọ́n bá ti ṣe báyìí ó ti tán wọ́n wá fò bẹ́ẹ̀sì mọ̀ mi fi láwọn pẹ̀lú òbíwò nǹkan lẹ́bẹ̀ ti dúnìyà ayé ti fi style yẹn lẹ̀ ó ti fa àwọn tó lò ó náà lẹ̀ yóò fi wọ́n náà lẹ̀ ní early 2000 tọ́mọ bá fẹ́ ṣoge tó bá lajú yóò fi àwọn lẹ̀ tí ó pọ̀ late 90s yóò fi àwọn lẹ̀ tí ó pọ̀ tó àwọn ṣòkòtò bẹ́ẹ̀ ṣòkòtò bẹ́ẹ̀ nífà tó lè gbà ẹ̀ mẹ́ta now mo gbọ́ pé ní late 70s or early 80s tíìrín ni wọ́n fi lò gbà ẹ̀ ṣòkòtò tíìrín tí wọ́n mọ̀ bẹ̀yẹ̀ tí ó bá yà bọ̀ wọ́n wà bí fìlà pẹ́yẹ̀ sóso ẹ̀ sórí ẹ̀ tẹ́ bá wo kí ní àwọn pictures wọn lẹ́mọ̀ rí níyàn bá wo orú èdè ìsìnkẹsẹ́ ní bọ̀ọ̀dá ṣòkòtò tí ò lè gbà yẹn tí wọ́n kó fagídí wọ́n ni o òun náà fi ṣe oge láyé gbà yẹn òun náà fi ṣe sàmàrí pé ọ̀làjú àbúrò race lẹ́yìn náà wọ́rọ̀ ẹ̀ òkòtò yẹ ẹjọ́ yóò jù yìí lọ òkòtò tí ń sọ ẹ̀ náà ìgbà yẹn àbúkọ ní ẹgbẹ́ náà lọ́ra ìwúrọ̀ jùlọ lórí ipò ẹ́jìnà gan kò ṣiṣẹ́ tó àlè rí lọ ẹ̀ ká gbà fún Ọlọ́run ìfọ̀rọ̀ ẹ̀bá tí sọ fún mi lọ́kàn mi mọ̀ ń retí rẹ̀ so àákàtà tó ní àpèsè lọ́nà yẹn tí tánà bí fi kú sallallahu alaihi wasallam àbí ògùn mọ́tò alkọ̀sùwà tánà bí gùn ní Mádínà kọ̀sùwà ìyẹn lè má lè gùn wọn nìsín tí bá pé fẹ́sà nàbí ẹ̀yàn máa rí ànàbí sallallahu alaihi wasallam kọ̀sùwà ànàbí kọ̀sùwà ànàbí sì ní nǹkan gùn tí ìṣẹ̀yọ̀ kan white sallallahu alaihi wasallam so but bó ṣe dáa tó wọ́n ti fi ròyìn ànábì tó ó yẹ gàgà tó láyé ti sìn tí ìbá ṣe ìfẹ́ ànábì o èèyàn ní wọ̀ pé ìmọ̀wé ẹ ti rí mọ́tò ẹ mọ́jẹ̀ máa sọ̀rọ̀ mọ́tò ọ̀rọ̀ ayé lásán ni dúnìyà so wákàtà ẹni tó wá wà ní state of pain agony a lot of it wọ́n bẹ̀rẹ̀ Allahumma Allah ìmọ̀ sábà wà sínsẹ́ ìgbàna ya Rabb ya Rabb ya Rabb ya Rabb
fastajaba Allahu du'aahu ọlọ́run wá gbàdúrà rẹ̀ ọ̀tàrọ̀ láàárọ̀ ọjọ́ kejì tọ́lọ́run gbàdúrà rẹ̀ ó sì gbàgbé tahajjud. tí a pé ọlọ́run fi hàn ní pé sọ pé ò serious tó fẹ́ gbà lọ́wọ́ mi náà ló sáà tí àbí fún ẹ ó kọ náà kan náà lọ́wọ́ fẹ́ fi bá yá èyí tó bá dáa fún yàn ní ojú sùn àrọ̀ kódà kò bá fẹ́ múnira wá fún èèyàn èyí tó dáa fún yàn ní ojú sùn àrọ̀ fún yàn lọ́wọ́ àfibàdàn wọ́n náà ti bàjẹ́ nì tó bá dé náà fọ ìgbó tó bá dàgbà tí ò mọ̀ kọ́kọ́ àbí àwọn ẹgbẹ́ rẹ̀ wọ́n fi ṣe tó wá ní kíníkà tó wá ní afẹ́ ìkíní kan nígbà tá a gbé ẹdí skul ọdún mélòó wọn ní ọmọdún mẹ́rin náà ni ó ní mọ́mí kó wá sọ pé ó ti dákẹ́ báyìí náà ẹ bá ti ná tó ń bàjẹ́ ní ọ̀rẹ́ mi kan fún Abdulaziz wọ́n sọ ẹnìkan fún mi ìmọ̀ bóyá àwọn rí gẹ́gẹ́ ní abúṣẹlẹ̀ àbí àwọn náà gbọ́ṣá wọ́n lóbìnrin kan kò ní ojú kan àwọn ọ̀rẹ́ ìyá máa fi ń bù ara tásọ débẹ̀ náà nìyẹn o obìnrin tó jẹ́ pé kò lójú kan sẹ́wọ̀n kí òun náà ti mọ̀ pé I have to be careful àbí ọlọ́run lè fi yẹn gan jójọ máa jẹ́ náà kọ́ sí yóò ṣe máa ṣe bọ́lọ̀ yọ kí yẹn máa ṣe níwà máa ṣe ó ṣe jẹ́jẹ́ yóò ní ó sọ̀rọ̀ jẹ́jẹ́ yóò wà jẹ́jẹ́ yóò ṣe nǹkan jẹ́jẹ́ yóò tẹ́kì nǹkan bó ṣe kó tẹ́kì kò ní máa lo privilege tó ń gan òní ó lè jẹ́ tí ó torí ẹ̀wà ìjẹ́ náà oníbìkan ìmì sọ pé ẹ̀ṣẹ̀ míì nígbò míì ó lè gbé lómi wà ìjẹ́ náà ìjọ tó tún wá kò mìíràn pé ṣùgbọ́n àwọn ìmọ̀ wá ṣe báyìí kò fẹ́ padà síbẹ̀ mọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ìbẹ̀ lọ́wọ́ pé àfikún ṣiṣẹ́ àfikún ṣe gangan so some situation lè change hàlẹ̀ yẹn obìnrin yìí wọ́n nígbà tó dàgbà but torí pé everything in her was perfect except that thing kò dúpẹ́ wọn náà bá tó náà ni o wá rí sí glasses ẹ̀ wá wo àyẹ̀mọ̀ every time ní mọ̀ pé akóńdẹ̀ máa rí báyìí ẹlòmíì àwọn òbí rẹ̀ kọlà fún kò láìkẹ́ some people said it's good I don't know wọ́n yìí là máa fine so òun wà láìkẹ́ so now fẹ́ni tí ò láìkẹ́ ni o fẹ́ni tó láìkẹ́ yóò tún máa gbádùn ẹ̀ pé àjẹsákùnrin àkàrà ẹ̀ ṣe ìyá ìdánwò láìkẹ́ ìbá tiẹ̀ fà wá sí àwọn bíi kò bọ́ sí inú ẹni tí ò bá ti fa kó mọ́ fa yóò èèyàn gba ẹ̀ṣẹ̀ gidi kan wọ́n náà pa sójú ẹ̀ kódà ojú ẹran àgbọ̀dọ̀ fa nǹkan sí ká tó wá sí yẹn ojú ẹran àyífà nǹkan sí ẹrú àgbọ̀dọ̀ fa nǹkan sójú ẹ̀ ká tó wá sọ ọmọlábí. now irú ẹni bẹ́ẹ̀ tí ò bá láìkẹ̀ ó lè wo mìíràn kò ní illa hada except this àbí illa hada except this ó dẹ̀ ti rí kí wọ́n ungrateful nature ọmọnìyàn ni àbúrò náà lọ́sàn án ẹjẹ́ ìdílé wa gbé àwọn ọmọ yẹn kó tó di káríwá yẹn tó pọ̀ kí wọ́n ungrateful nature èèyàn ni àdámọ́ ọmọnìyàn ni kó wọ́n ungrateful so wọ́n lóbìnrin yẹn wá sọ fún màmá rẹ̀ wípé màmá òun bóun ló jí ìṣeré gan wọ́n ní ìgbà tó kéré ó mú sharp object kan dání àwọn afẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ó ṣáà ń sunkún àwọn ẹ̀ bá ní káwọn fún àwọn bá fún olùpadà fi gún ara rẹ̀ lójú ó wá ń sọ fún ọmọ rẹ̀ pé kẹsì wá jẹ́ kó ń sunkún ṣòwò ní dákẹ́ ni ìyẹn tó kó sínú kísọ̀ yìí pọ̀ ara ẹni pé kádàrá ṣáájú ara ẹni pé olùjẹ́ ló ń fẹ́ lò fún ẹni obìnrin kan sọ fún mi pé obìnrin gan wà ní kíláàsì báyìí ọlọ́run bá ṣe dáadáa fún àwọn èèyàn ńláńláńlá tó kéwú lọ́dọ̀ wa rẹ̀ tí mashallah ọlọ́run kó bá ń lékún nínú dáadáa ó lóun dúpẹ́ fọlọ́run tó wọn ní first class because ó wà close to kó ní first class kì í ṣe pé òun ní òkú màmá ní fúnra rẹ̀ o bó sì jẹ́ òun ní òun màmá ní kò sọ yẹn òfin mi tó bá gé o kà gé nọ́nsẹ́ǹsì ni
but Ọlọ́run máa ń tó rò. She was my very good student. Òun ni mo sọ pé ẹnìkan ṣeré ńjọ́ kan, wọ́n á sọ fún mi pé àwọn obìnrin kan ń ṣàwọn erépa kan nínú mọ́sídìí bíbá. Mo wá gbọ́, mo wá ní wọ́n á ní dárúkọ rẹ̀ kó wọn bẹ̀ máa ń láíláí kò lè síbẹ̀. Láíláí I'm sure kò lè síbẹ̀. Ìgbà tí mo wá wọ kíláàsì wọn, ìtàn bí mo ti ń kọ́ wọn jọ náà. Kíláàsì yìí mo wá sọ ní kíláàsì, ó sì bú sẹ́kún pé ó sáré sì bìlíf pé mo lè wàá rú bẹ́ẹ̀. Ó sì kọ lẹ́tà sí mi padà dé ta pé ó dùn ọ̀gá pé mo bìlíf mo ní ó dùn èmi náà pé wọ́n kó ẹ mọ́. Pé kó lè wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó sì rú rẹ̀ lè kó sọ fún ọ pé hádà láyàmbàgì lè ò dá. Wọ́n ń jẹ́ irú àwọn ọmọ bẹ́ẹ̀ kótópọ̀ lẹ́kọ̀ọ́ kọ́sọ́ máa ń tún nǹkan ṣe. Ó wá sọ fún mi pé Ọlọ́run ìyàwó òun ní first class. Mo ní kí ló dé? Ó ní àwọn òbí òun ní yóò lò nìkan, òun ní yóò gbádùn. Ṣẹ̀gbẹ́ tó ń tún sọ ní pé first class yẹn lónìí nìkan bọ́ first class o. Wọ́n kó bá àgbọ̀nràn lọ. Ó wá ẹni tí ó rí nínú nìkan inshallah pẹ̀lú òun Ọlọ́run bá lẹ́yìn bá nù ní mọ́ ìwà tí máa ń bá wá, ẹ̀sìn tí máa ń bá wá, ọ̀nà tí máa ń gbà ẹni tí ó rí bẹ́ẹ̀ bo ìyá láyà first class ògbó ní òtí. Ní ọ̀sán yẹn. Ó dàlé ayé ìgàn ní tí pé orí alìkíyàmọ̀ nìkan. Ó dà orí ayé ìgàn bá lọ́mọ abẹ́kẹ́yà. Mo ní ọ̀sẹ̀. So ibi ròmù kan ló rò níbẹ̀ tó sọ pé àwọn dúpẹ́ fọlọ́run bá wọn. Òun fi ẹ̀ ní tó bá lọ ní. Onílé wọn gbádùn. Ìfún máa zálíkà ká tó gbà bó ṣe nìkan. Ọgbọ́n àwọn fámìlì kan wà bẹ́ẹ̀. Ọlọ́run bá kẹ́ wọn. It was a very fight, yani something to spread over be 2-3 years. So ìtumọ̀ ni pé àìmọye orí ṣe bóun ló ń rí pé orí ni ẹlòmíì ní ìsìn onítúwọ̀n ní ti bàlújẹ pé àwọn aláìjẹ́ ló ti kú wá dúpẹ́ fọlọ́run eléyìí páàsì ló fún mi. Ẹ ó ní òun serious yes àgbà but torí kíní kan náà lọ́wọ́ fi sànú ẹ̀ tó fi serious. O ò lè explain ẹ̀ gbé dúpẹ́ fọlọ́run tó ti try dúpẹ́ fọlọ́run. Àìmọye ìjọ tẹ́yìn ń dunnú pé ẹgbà nǹkankan tó ń gba sàtìkẹ́ ìwà tó gba masjid lọ́kùnrin ọlọ́run ìntèmi ní kápárì o bá ń sọ́ di tó bá dáa. Ṣé wọ́n rántí ọlọ́run mẹ́rin ni tí wọ́n yóò fọlọ́run wá fílẹ̀? Táwọn èèyàn mélòó ní rántí ṣe bẹ́ẹ̀? Gbogbo bẹ́ẹ̀ ṣe ń dunnú òun kódà kò pé yẹn gan. Ó wò pé gbogbo eléyìí ò ti san tá di lọ́la náà. Ìgbé náà wá ń tàn yín jẹ báyìí gbé lè san tá di ni òun sì gbé bẹ́ẹ̀ ó sì gbé lọ bọ́lọ̀. Nígbà táyìn ti sùn. Ẹ̀yin ti sùn nígbà tó ń sọ fọ́lọ́run pé Allahumma innaka ta'lam Ọlọ́run mọ̀ pé mo gbìyànjú agbára mi ó ṣe fún mi tí mo lágbára rí Ọlọ́run bá ń sọ́ di tó dáa. Owó wa ní bọ́t yẹn ó ti parí ẹ̀ nígbà tí wọ́n ń dáná. Iná ni wọ́n ń dá, wọ́n sáyẹ̀nsì ọláyà, wọ́n sáyẹ̀nsì ọlẹ́yìn, wọ́n sáyẹ̀nsì olórí, wọ́n sáyẹ̀nsì ayé ti bàjẹ́. Universities, polytechnics, àwọn so-called institution dẹ̀ wà lára disguise tán fi báyé jẹ́. In that way, ọmọ tó yẹ kó ní tìjú, ọmọ tó yẹ kó ní almost everything. So ibi tí wọ́n ti ń sáyẹ̀nsì wọ̀ láyà ẹ̀, òun yàn náà fi là. Yẹn sọ fọ́lọ́run bá bẹ́ẹ̀. Ìgbà tí mo wọ University of Ilorin, mo ṣàdéhùn kan fọ́lọ́run agbára mi ò ká. Agbára mi ò ká. Mo padà lọ gba àwẹ̀ ni. Agbára mi ò ká pé mo sọ yìí. Because Ọlọ́run máa ń jẹ́ kí n ronú ṣáájú kí nìkan lè dì. Kí nìkan ilé kí la fẹ́ gbà mú kí ni. Àtàtì ìgbà kan yẹn lẹ́kọ̀ọ́, wọ́n wulẹ̀ dààmú. Kí la fẹ́ gbà ń bẹ̀? I can't waste my time. Mo wá wo masjid báyìí, wọ́n á yan lọ tí n fi jáde kọ́ yunifásitì ìní mísì dùhà ó kéré tán rákà báyìí. Ìtún wá mú méjì mi tó mú mẹ́rin. Subhanallah. Mi tí ì lo oṣù kan títí di pé lọ́sàn án lórí o. Ìní mísì sọ́lá tó dùhà. Ebi tí mo mú lé lómi ara mi dé, kódà mi ò tún wá sọ pé generally mo ní nínú mọ́sálásí. Ewu yẹn ṣe máa ń fẹ́ràn wàhálà lẹ́yìn. Ó pẹ́ kí n tó mọ̀ pé Ọlọ́run bá wo róró. Èmi ni mo fẹ́ kó bára mi. Nígbà tí ó pe oṣù kan, ọ̀sẹ̀ kan, problem ti ń dé.
ó ti ń di pé ìmọ̀ tí ìdè ní school wọ́n di after zoom kí n tó lọ school wọn láàrin iṣẹ́ pé mo fẹ́ lọ yan dùá kò sí sọ pé ẹ sọ yóò bá ìbádà yìí jẹ àbí ẹ fẹ́ ṣe nǹkan tó jẹ́ pé ó pamọ́ ní tí mo ń sọ yìí tí kìí sókòtò ìbí kè mo sì ń wọ chinozo ọlọ́ni ìdí ẹmọ mi gbà yẹn gbà tó tó lẹ́rù kan kí wọ́n sì kọ́ wa láti rí wọ́n ti kọ́ wa ní kankan ó ní súnà ẹ̀ omi gígan nígbà tí mo rí mo fẹ́ràn súnà ẹ̀ púpọ̀ as I'm ready ní súnà ẹ̀ because ó kàn perfect àwọn nǹkan tí mo fi pé yes I've been asking myself ó yẹ kí nìyí náà wà nù kí nìyí náà kó síbẹ̀ náà so wá dé pé bí kí ní kan wáyé wọ́n láti dé pé ìlọ tí ò sí sọ fẹ́ lùmí kò sí sọ fún mi pé kí lẹ́yọ́ sí sọ àníṣẹ́ náà pé mò ń bọ̀ kò sí sọ pé mo fẹ́ lọ ẹ̀dọ̀ wa máa wá dé bẹ̀tẹ̀ báyìí ó tún máa kù wàhálà iye tí mo dákọ̀ èyí tí mọ̀ pé kódà kí ẹ̀ máa gbé àwọn àdéhùn in a way that ó máa wà difficult fún mi láti continue ní ọmọ pé ga ara nǹkan tí sọ́nà lọ lórí àgbà bá yọ ilé ìkó fún ọlọ́run wa anábì inna Allaha an ta'dhibi hadha nafsahu laghani lórí pààrọ̀ kò ní ká má ṣe tí mo sọ yẹn but má jẹ́ kó wà difficult má jẹ́ kó wà inna Allaha an ta'dhibi hadha nafsahu laghani so ọ̀rọ̀ àwẹ̀ ló padà di ya Allah agbára mi ò ká nǹkan ìjánu lásán mo hope kọ́láwọ́ ti forí jì mí kọ́láwọ́ lè jẹ́ nìkan kan wọn so ẹni tó ti wá bọ́ lọ́wọ́ bá súnmọ́ náà níbi subhanallah níbi ìbàdá tó ti súnmọ́ lọ́wọ́ ìṣòro ló sún débẹ̀ o ilẹ̀ wa mọ́ ọlọ́run fún ni tí ń fẹ́ fatarakallah ọmọ fọlọ́run rẹ̀ ìntí fi ń tọ́mọ̀ sí gbádùn rẹ̀ torí ọlọ́run ti máa ń dẹ àdánwò sẹ́lómi o òfẹ́ ẹ̀dẹ́ nìsín so wà fi ilẹ̀ àwọn ọlọ́run máa ń sọ pé àwa fi tẹ̀ so níbi kéṣọ̀ Suleiman kí ló ṣe kò gbọ́dọ̀ jẹ́ kó dẹ́ṣẹ̀ láìláì because kánà màásùmán so ara tí àwọn afáàsọ tó láìkẹ́ ni pé kó níjọsìn kan tó jẹ́ pé máa ń ṣe tẹ́lẹ̀ tó wá reduce díẹ̀ níbẹ̀ so tọ́lọ́run ọba adẹ́dà subhanahu wa ta'ala ọlọ́run fẹ́ padà lọ́dọ̀ rẹ̀ padà sí bíbá ọlọ́run ni walaqad fatanna Sulaymana wa alqayna ala kursiyyihi jasada ọlọ́run ni walaqad fatanna Sulayman ẹ máa wo tẹ́ bá wo tàbí ìrùbọ́lọ́ ṣe sọ̀rọ̀ yìí ọlọ́run fi ṣe ìyàn gan ní pìtínà rẹ̀ ó wà nù sífà ọlọ́run ọba láì fi pè ọlọ́run jama sífà tọ́lọ́run fi ròyìn ara ẹ̀mí fáìlì náà máa ń pèlè fáìlì yìí àìfi pè ọlọ́run pé yá mufatinu ilá máa tẹ̀pẹ̀ yìí dé àfikájúkọ̀ ìyáda rẹ̀ gẹ́gẹ́ bí Allahu yastahzi'u bihim wa yamudduhum fi tughyanihim yà ní pẹ̀lú ọ̀pàá yá mustahzi àfikákọ̀ ìyáda rẹ̀ yá mustahzi'u bil munafiqin so yíba yẹn sọ́lọ́ ni wọ́n fatanna walaqad fatanna Suleiman àwọn ọlọ́run ọba àti fìtínà Suleiman náà wa alqayna ala kursiyyihi jasadan thumma anab alọ́jọ́ kàrí kí ni wọ́n jẹ́ fìlà ẹ̀mọ́ thumma anab
ó sì wá sẹ́ẹ̀kì padà sọ́dọ̀ ọlọ́run wa kí ọlọ́run sọ lẹ́yìn rẹ̀ qala rabbi ighfirli ó ní ọlọ́run oríjì mi o wàhábìlì mulkan la yanbaghi ó ní ọlọ́run foríjì mi ó kọ́kọ́ wá foríjì so wà tí wàhálà bá kàn ọ́ ọ̀rọ̀ wá foríjì wàhábìlì mulkan wá fún mi ní ọlọ́dún la yanbaghi tí ò ní tọ́ sẹ́ni kankan máa láyé lẹ́yìn mi ní ọjọ́ náà bí ìfọwọ́ di àfẹ́rẹ́tù lọ́rùn báyìí tó fún lọ́rùn mọ́sálásí kánà wà jẹun tí tọ́ rẹ̀ fi ta sábẹ́bí lọ. Ànábì ní ìbá dé mọ́ òpó kan sáré àtún òpó kan nínú àwọn sàwárí mọ́sálásí. Nínú àwọn òpó mọ́sálásí ìbá dé àjẹun ní ẹ̀mọ́ bẹ́ẹ̀. Láwùlà dùá o akhi Suleiman tí ìbá ṣe àdúrà tí ọmọ ìyá mi Suleiman sọ pé kọ́lọ́ mọ́ fò fún ẹ̀ka ní wọ́n láwọn kí òun ní kápá lórí àjẹun tó tó bá wọn. Ẹgbẹ́ wáyé kápá lórí àjẹun ní ìsìn ọ̀rọ̀ ẹ̀kọ́ jẹ́ ìhà ìbò táwọn ilé ìgbà bá sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀kọ́ jẹ́ ìhà àjẹun tó lè lọ Germany tí ó dé ní ìsìn gbogbo táwọn sọ ìwá láàrin 3 seconds ó ti dé. Yes ẹ̀gbọ́n tí wọ́n sọ fún Suleiman nígbà tó sọ fún wọn pé ta níbọn gbé àga rẹ̀ wá ẹ̀gbọ́n ni òun sọ pé kó tó dìde kó tó wọlé padà máa gbé kọ́ làrọ́ jù lónìí alladhi indahu ilmul kitab ẹni ṣẹ́gà Belkis láwọn dáàmú tó rọrùn má dá súnà rí o ayàpọ̀ ayìn rílé o máa gbé wá kó tó ṣẹ́jú sínú súnà kò sí tó àfà ìyẹn àwọn àdísì yẹn wọ́n kàmọ́kọ́ ayàpọ̀ ayìn máa gbé wá kó tó ṣẹ́jú ó sì gbé wá agá Balkis sì dé ó ní àákàdà kùrsí àákàdà arṣú sí bí àgà rẹ̀ sórí náà rí ó kọ́ láti ká annahu ojọ́ kọ́ ní ìmìlẹ̀ wọn bá fa wàhálà ká annahu ojọ́ Suleiman ni ojọ́ kí but gẹ́gbà àwọn àrífún sí sọ this same Balkis iná ló fẹ́ kó bá Suleiman ẹni Ọlọ́run ni Balkis but ìfẹ́ yẹn Ọlọ́run fẹ́ wọ́n gbé yẹn ṣẹ́ yóò ní ju dìde kírun wọn ń kírun but tó rà gbọ́dọ̀ sọ ànábì Ọlọ́run less so yé tó lè reduce anything Ibn al-Jawzi ní nígbà tánàbí fẹ́ fẹ́ràn Aisha tó fẹ́ pọ̀ jù fàtàrà wọn lọ wàtí fẹ́ yẹn pọ̀ jù fún Aisha náà ò lè bá mi fà á Ọlọ́run fi tínà Aisha kó lè reduce díẹ̀ ó ní if kò ṣiṣẹ́lẹ̀ wọ́n parọ́ mọ́ ìyàlá Aisha Ọlọ́run lè sọ kán wọ́n lè parọ́ mọ́ pé wọ́n parọ́ mọ́ yóò tọ́ a tó fi expose àwọn míì mùnáfíkì lélẹ̀ a fi rí sí dárọ́jà àti ẹni a fi show ìṣìnà àwọn rọ́fídọ̀ Ọlọ́run ti mọ̀ wọlé ìtínà ẹ̀wọ̀ kan ó sì tú àṣírí ọ̀pọ̀lọpọ̀ àmọ́ ìwà nábì náà mọ̀ pé kí ló ṣẹlẹ̀ ọ̀rọ̀ Aisha wọ́n sì wá bá nàbí fi sahih Zainab wọ́n ní arán ọmọ ànábì sí Fatima nílò bá nàbí pé ittaqillaha fi ibni Abi Quhafa fi ibnati Abi Quhafa wọ́n ní lọ bá nàbí pé kó bẹ̀rẹ̀ náà lórí ìfẹ́ tó ní sí Aisha yìí o ń fi tí náà wà o ànábì ní innaha ibnatu Abi Bakr ọmọ àyò mi ni ọmọ ọ̀rẹ́ mi nígbà tó ń kọ́kọ́ jẹ́ ìyàwó ó ń jọ láyàwó ló ṣàtúnjọ lọ́ọ̀rẹ́ àjàmú àìmàdísì jẹ́ pé wọ́n bá mú àwọn àkọ́ ikú ìdílẹ́bù kan tẹ́ bá ń kàgbé ẹ̀ máa enjoy ẹ̀ ilé ò kàn ní jọ lálásàn ìkàn sí pé ó kàn jọ lábójẹ́ ẹ̀ lásán tó bá jọ láyàwó tó yóò tún jọ lọ́ọ̀rẹ́ ọ̀rẹ́ lèmi àti bàbá rẹ̀ ìnà ibnatu Abi Bakr jáì ẹjọ́ tí ìyàlá Aisha náà fẹ́ gbé kọjá bí tó wà
ń débi tọ́lọ́run fẹ́ kéèyàn ó dé torí kò sẹ́ni kankan tó fẹ́ ànábì tó ṣe bí Khadija fànábì ìtí Khadija ṣe pọ̀ àdínú ṣokò kéèyàn mọ nǹkan lórí náà ni pé no. Yóò tó mẹ́nu dọ́dọ̀ Khadija pé àjúzún arúgbó tí agbọ́n rẹ̀ ti dẹ̀ àwa ànábì ti change pé wow wallahi ma abdalallahu liya mi ṣe ọlọ́run fi nǹkan kan rọ́pò Khadija fún mi o pé ọlọ́run ti fàwa yìí rọ́pò ẹ̀yìn o Aisha láti jọ́nà ni mo ti sọ pé ó dà pé lè ṣe dánwò but ẹwù ìgbà tí Aisha lọ́dẹ̀ lánàá àti Zainab jọ fa iṣu lórí ànábì ànábì fi wọ́n lẹ́nu Zainab ẹnu wọn ní ẹnu wọn ṣe dáadáa wọn náà mọ̀ yẹn get tí wọ́n sọ sí tí ó náà get ara rẹ̀ but Aisha kọ́ jẹ́ tẹ́ sọ fún tí ò ní mèsì èèyàn rí ẹgẹ́ jù Aisha kọ́ jẹ́ tẹ́ Sofia ló mọ náà dájú náà àwọn ìyàwó rẹ̀ sọ́ọ̀lá rẹ̀ ó yẹ ká mọ̀ discuss kí ni yẹn tí Sofia ló wọ́n kọ́ stọ́ọ̀bù tó wọ́n kọ́ sí ẹ̀rìndì ó náà dáná ni òun ló dá fún Aisha pé ìjọ tánà bí ọlọ́dún Aisha ló dá iná tó wá gbé ránṣẹ́ àbí ó mọ̀ pánà bí máa gbádùn ẹ̀ kò ní gbádùn kìnnì Aisha fọ́ mọ́lẹ̀ ni ó fọ́ gbé mọ́lẹ̀ pé ó ti wá jẹ́ bíbá ẹ̀ ló gbé wá Ànábì òbínú Ànábì ní gọ́rọ̀ tó mọ́kún ìyá ìmọ̀jò now Zainab wá rọ̀ fún ìyàlá Aisha rọ̀jọ̀lára Aisha máa wojú Ànábì fi case Ànábì ní ó lè dá lóhùn wọ́n láìkì àdísì ẹláyé ṣe mọ̀ mú bá Ànábì òsìjókò pé wọ́n lè rọ̀ fún bébí ṣe mọ́ ń kà á lọ tí bá ti kà àdísì ẹ̀ pé máa láìkì pé Ànábì gan ó ń ṣe rẹ̀ pé rọ̀ fún ẹnigbà tí Aisha rọ̀ fún Zainab padà ara tẹ̀ ló gbà mọ́ wọ́n sọ bá Ànábì pé níwájú ẹ̀ náà ní tí sọ̀rọ̀ sí wọ́n ní innaha ibnatu Abi Bakr ọgbọ́n àwọn tó ń sọ yìí ò ní ọgbọ́n ìnà zakiya àwọn tó gbọ́n ní kí lọ sọ ọgbọ́n sallallahu alaihi wasallam Zainab yìí àti Aisha nígbà tí wọ́n fẹ́ kún wọn bẹ̀rẹ̀ wọn kẹ́lì mọ̀ pé nǹkan ṣe àwọn kẹ́lì mọ̀ pé bẹ̀rẹ̀ Ọlọ́run bẹ lábẹ́ o wọ́n bẹ̀rẹ̀ wọn so ìwọ náà mọ́ kánjú àwọn ìyàwó rẹ̀ ti ń jẹ́ àwọn ò padà parí ẹ̀ wọ́n bá ní ìmánì wọ́n bẹ̀rẹ̀ wọn Zainab ló kọ́kọ́ kú Zainab wá ń sọ fún Aisha nígbà tó di ọjọ́ kú pé Aisha wá kí wọ́n ní àárín ẹ̀ bá ń bẹ́ ń kánà tó bá pé nǹkan kan wà láàrin mi àti ẹ̀ mójúpọ̀ ń bẹ Aisha ni mo ti mójúpọ̀ òun náà ní èmi náà ti mójúpọ̀ wọ́n jọ gbọ́ra wọn gbogbo almost àwọn ànábì gbogbo ọ̀nà jọ sọ́bẹ̀ padà síra wọn most wọn torí pé ìwáyà tí Hafsa náà wà pò náà sọ́bẹ̀ ṣe nǹkan kan wà tí mi àti ẹjọ́ fà ọ̀rọ̀ obìnrin sóbìnrin ni wọ́n jà gbé dálìkì àmọ́ wọn ìyá tètè yanjú ẹ̀ kán mọ́ bá wọn yanjú ẹ̀ ìbá wọn yanjú ẹ̀ olùjá méjì náà láà jìyà o bọ̀ tí Allah bá pè wá báyìí pé ó yá bá kẹ́ ní àpadà yanjú ẹ̀ àbí torí ọgbọ́n náà ní bóyin ó ti dàlìkì àmọ́ ayé ní ó ti bóyin ó ti dàlìkì àmọ́ oníkálùkù ní oṣù ọmọ gbà nǹkan tí ó gbà táwọn ìyàwó ànábì bá ń bẹ̀rù káwọn bọ̀ra wọn àwọn tó yẹ kán sọ pé Ọlọ́run bá pè wá dúró sẹ́yìn ànábì ò tó dúró sí àníṣúnà dá Súfí wà sọ pé àwọn olò ẹ̀yìn sí aláwọn ìyàwó rẹ̀ wọ́n búra wọn torí ẹ̀rù bá wọn ànábì kọ́ wọn lọ́lọ́run ó kọ́ wọn ní ìmọ̀ Ọlọ́run tó dábẹ́ sọ́dọ̀ àbí lọ gbóbi ni pé èèyàn ọdún tọ́lọ̀ bá fún yàn ní ayé pé mo wà ní Ọlọ́run lè subhanahu wa ta'ala tó fún yẹn position yẹn ló jẹ́ kéèyàn rí máa ríra rẹ̀ ìpéyàn ní manzila kan ó gbọ́n ju ẹni tó wà lábẹ́ rẹ̀ lọ Ọlọ́run ló kàn rí status rẹ̀ ó ní akẹ́kọ̀ọ́ tó lè fi ti kọ́ ìlànà ó dẹ̀ ní yé máa sọ tí tó fi yé àwọn tí Ọlọ́run bá ní kó yé Ọlọ́run kó kà á mọ́ra wọn ètò èèyàn fi ní fi ti kọ́ ìlànà mélòó la pé kí lálá wọn kan dhikrun yunisuhu
èèyàn gbọ́dọ̀ ní ẹni tó lè ṣe àdìkáà dé level pé ìjọ táwọn èèyàn ò bá báyàn ṣe téèyàn ọ̀rọ̀ rẹ̀ èèyàn lè jókòó tì. wàwárọ̀ yahjuzuhu àti ìráyésá tó lè assist èèyàn bí pé wọ́n sọ pé ẹ̀yìn àfà náà wà yaqinun yahmiluhu níjọ́ tí Ọlọ́run bá ṣe tó ṣe fún Suleiman fún ọ náà alaqad fatanna Suleiman níjọ́ tó Ọlọ́run ṣe fún Musa wa fatannaka futuna níjọ́ Ọlọ́run ṣe fún Ibrahim wa idh ibtala Ibrahim rabbuhu bi kalimatin níjọ́ Ọlọ́run ṣe fún Ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam fi kulli hal ìwé Ọlọ́run ti dáná bí wọ́ta níjọ́ Ọlọ́run ṣe fún Ayub níjọ́ Ọlọ́run ṣe fún Yaqub ìjọ tó bá ṣe fún wọn náà àwọn tó fẹ́ràn ní máa ṣe fún yẹ̀kínú yàmìlú òní lọ́jọ́ jù tó yẹ kódà kò ní wálé lẹ́wọ̀n wọn bá àsìkò àdáwò ní mú wáyé èyàn lè mọ́ ní yẹ̀kínú yàmìlú lẹ́lẹ́kẹrin wà ilmun yasusu kamẹ́rẹ̀rin gẹ́gẹ́ nǹkan tó yẹ ká gbàgbé ibi tí mo fẹ́ ká lọ nínú tíra àtúntí ìdíbẹ̀ kódà tó kíláǹkà sínú àti sùúrù náà lábìlì rẹ̀ ṣára agbẹ́mọ́lọ́ níta kà síta yìí kankan ní inú tọ́lọ́run fún wa lọ́mọgbà kó lọ wa ọlọ́run pápá wa fi ràn wá lọ́wọ́ lórí ẹ̀ ó bá wa fi bárọ́kà sí Imam Suyuti onígbà tí wọ́n bí òun bàbá òun tó sọ ní Suyuti tán bàbá òun wá gbé ọ lọ́dọ̀ àáfàá tiẹ̀ bàbá àwọn àgẹ́gẹ́ ó ní òun mọ ẹni tó jẹ́ àáfàá gbogbo àwọn dáadé òun èyí sáfà bàbá òun ní ó jẹ́ mushtagilun bil ilm bàbá òun náà tó wá gbé ọ lọ́dọ̀ àáfàá yẹn fabaraka alayya bàbá òun wá tọrọ àlùbáríkà fún un Suyuti tó bá jẹ́ bẹ́ẹ̀ èyí tọ́lọ́ bá bárúkà tọ́lọ́ bá fún yàn nínú ìdí ìṣẹ́ òkè yóò lágbára tọ́lọ́ bá fún àlùbáríkà sẹ́ńtà sọ yìí ara àlùbáríkà bẹ́ẹ̀ ni pé kẹ́lómi gbọ́ kó sì wúlò fún kó sì ṣàǹfààní kó sì tún lé ayé rẹ̀ sí káwa náà sì gbà ládàá ń bẹ̀ kó sì wúlò fún sẹ́ni tiwa náà Allahumma arina al-haqqa haqqan warzuqna ittiba'a wa arina al-batila batilan warzuqna ijtinaba اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد وبارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته ابي روا باتي اوتي سي اجابه السلام عليكم سبحانك اللهم